mo fọlọ́ búra mi ìráyè gbogbo wèrè mi ìráyè ìjọba ìjàmbá tẹ̀ níjẹ́ sọ̀rọ̀ ológun dúdú let me tell you something mi mọ nǹkan tí mo sọ tí wà tó ní Yorùbá tó ní you don't know history sórí ẹ̀ burú ni kí ni mo ti sọ tó ní you don't know history tó ti gbọ́rọ̀ lẹ́nu mi ni ó ti gbọ́rọ̀ lẹ́nu mi ó ṣì èrè ẹ̀yọ́ mo yẹ bá bu ẹ pẹ̀lú wèrè tó lọ àtó ní Yorùbá tó ní you don't know history ta ni ẹ́ olórí burúkú ni ẹ́ o máa kúrò ń bẹ̀ èní náà ló máa kú òǹbí ò ní pẹ́ I will ban you lójú ẹsẹ̀ confam ni so ẹ máa gbọ́dọ̀ mi lọ ṣẹ́rí ológun dúdú fún ara ẹ̀ ló tọ́jà ó ti kọ́kọ́ bú mi ní January 11 àbí January 12 tí mo kéde Aláàfin ó ti yé yín now lẹ́yìn tí a tún jọba ẹ tún wá jáde kí ló dé ṣé ẹ fẹ́ ká jà Aláàfin ni ṣé ẹ fẹ́ ká jà Aláàfin ni question ni o me try to cause trouble just listen àmọ́ pé be who you listen tí fẹ́ bá superior nílé bàbá ènìyàn kò kó ṣìkú omi mi ò pè é ká yẹ ẹran ẹ ṣé mo pè é bí ni listen kò listen don't say anybody won't cut history olórí burúkú ọwọ́ ara yín ẹ lọ sórí page àwọn tó ti ń sọ̀rọ̀ láti ìgbà tí Aláàfin ti joyè kódà Awíkókó ní sùúrù ìjọ ìkókó ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kù ẹ̀ ń ṣe èrè ni kò ṣẹjọ́ lọ́wọ́ yín torí yín pé àwọn tó wà ń bẹ̀ tó jọ ọmọ Ọ̀yọ́ wọ́n ń dákẹ́ bọ́ àsìkò yìí náà àwọn náà máa tú àwọn eléwu yẹn lẹ̀ a máa tú wọn lẹ̀ the history tí oníkálukú yín mọ̀ ẹ máa sọ mo post kankan lórí page mi lẹ́ni ọ̀dọ̀ àgbààgbà àwọn awo àgbà tí wọ́n mọ ìtàn ni wọ́n send ẹ̀ mo post ẹ̀ wọ́n ti bú mi darí lórí ẹ̀ èébú yóò lè jẹ́ nǹkan fúnra wa ṣe mọ̀ pé blogger ni mí sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí kò sí nǹkan tẹ́ ẹ lè sọ nítorí nǹkan tẹ́ ẹ ṣe níjà sí ni pé àwọn ọmọ Ọ̀yọ́ máa ń gbẹnu dákẹ́ tó bá rí yín tẹ́ ń sọ̀rọ̀ báyìí tó ẹ̀kọ́ máa tákù yín lábẹ́ káwọn náà máa bá yín fi kún ọ̀pọ̀lọpọ̀ tó ń bí lọ́yọ̀ mọ̀tàn. Don't say what again Busari tell me ló ń bá oh no okay sorry ọ̀pọ̀lọpọ̀ tó ń bí kò mọ̀tàn thank you jàre Busari Olúwatóyìn ọ̀pọ̀lọpọ̀ tó bí kò mọ̀tàn fi àmọ̀ pé yẹn lẹ̀ ẹ̀kọ́ ló kù fún make one comment I will block you I swear to God tó bá mọ̀ kó fẹ́ gbọ́ ọ̀rọ̀ ń bì kó tó make a stupid comment kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ mi náà èmi ò tọ́ ológun dúdú náà jẹ́jẹ́ ni mo jókòó oníjẹ́jẹ́ ló ń jókòó ni mo wá òun mi mọ bí tèmi àti ẹ̀ṣin ó ṣe nípa wo lórí burúkú tí mi bá dárúkọ wọ́n ṣà máa ń takò mi wọ́n mọ̀ pé ààrẹ is a speaker ọ̀rọ̀ mi máa ń lọ fáà gan etí tí ò gbọ́gbọ́n àgbọ̀ ẹ pín dé Ọ̀yọ́ ẹ pín kí gbogbo wọn rí no let me block him because tí bá block comment yẹn kò ní jẹ́ kí n gbádùn show mi màá dẹ̀ máa kà á dẹ̀ máa rún mínú kó farabalẹ̀ ní kó má bú mi pé you don't know history mi tí ì sọ history rárá mo sì ń sọ̀rọ̀ ẹni tó bú mi ní sẹ́ mo sì ń sọ̀rọ̀ ẹni tó bú mi ní kọ́ bí BH engineer ọ̀rọ̀ ẹni tó bú mi ní mo sì ń sọ mi ì tẹ́ tí ì lọ sínú tọ̀ rárá Busari Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ ẹ má bínú kọ́dọ̀ èkì kọ́kọ́ fi wọlé nìyẹn Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ ají ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan kó lè mọ̀ pé mo gbó tí ó ti rí ológun dúdú ìsórí ẹ̀ ló wà ń bì wọ́n mú fún mi gidi ni tó bá wá tó bẹ́ẹ̀ kí tó lọ sórí next one tó bá wá tó bẹ́ẹ̀ ológun dúdú bọ́ọ̀ta kó o ṣe fídíò bí gbogbo ayé ṣe ń ṣe ṣebí brọ́dẹ̀ tí wọ́n ní kó gbé àwọn kúrò lójú brọ́dẹ̀ ẹjọ́ sí Awíkókó àbí kí lórúkọ ọ̀gbẹ́ni ẹ̀ náà wọ́n ní kó gbé àwọn kúrò lójú olóyè Sunday Igboho olóyè ẹ̀pẹ̀ kó gbá wọn kúrò lójú òun ti gbá wọn kúrò lójú wọ́n náà gbá wọn kúrò lójú olórí burúkú ìwọ ti diabetes ti ba yí ẹ jẹ ó jẹ́ rárá kó má lọ pa ẹ́ tó o bá tó bẹ̀ ìwọ bọ́ta kò ṣe ṣó báwa ṣe tí gbogbo ayé rí wa yìí ó wá níwọ̀ olọ́mọ Èkó ni ẹ àmì olọ́mọ Ilé-Ifẹ̀ ni ẹ Èkó ló ń gbé ọmọ Mọdákẹ́kẹ́ ni ẹ ẹjọ́ tó lọ sí bàbá wọ̀ ni ṣé wọ́n rí àwọn wèrè yìí ṣá bọ́tá ààrẹ bá ti sọ̀rọ̀ gbogbo yàrá bàtà ààrẹ bọ̀ ní ó bá wo kò sẹ́jọ́ lọ́rùn máa tẹnu mọ́ àwọn Ọ̀yọ́ ló fún yín láyè ẹ̀yin máa bú Aláàfin bọ́n nítorí pé kò ti sí spíkà tó ń sọ̀rọ̀ jáde kí ayé gbọ́ ẹ̀ ń jẹ lọ tẹ́mi bá ti wá sọ̀rọ̀ ẹ wá bọ́ta mo wà nínú kóòtù Ifẹ̀ tí kéde Yorùbá wọ́n yọ mí kúrò kàkà yẹ yín ṣáà rẹ̀ pé mi jí sọ̀rọ̀ ni ìwọ tó yọ mí ẹ̀ mo mọ̀ ẹ́ orí ẹ̀ burú ṣé mi jí sọ̀rọ̀ ẹ ni pé mi tó bá tó bẹ́ẹ̀ tí ìbá ní sọ̀rọ̀ sí ẹ ṣé mo jí sọ̀rọ̀ ni bọ̀tì ìgbà tẹ́mi ti ń fún yín ní èsì tí mo ń kọ́ lẹ́tà ọkọ̀ tí bàbá ń ṣe ẹ̀ gbọ́ mo wà lára ẹni tó ní kò yẹ kí ní ìṣá máa bọ ẹnì kankan lọ́wọ́ mọ́ mo wà lára ẹni tó sọ tó kódà kó bá jẹ́ ọba tó kéré jù nílẹ̀ Yorùbá tó o bá ti fi lè gbadé o nídìí láti lo èrùkẹ̀rẹ̀ ẹ tún parọ́ ẹ náà ní ìṣó ń lo èrùkẹ̀rẹ̀ wọ́n lọ mú pítọ̀ Ṣíjú Adé wá fún yín wọ́n mú pítọ̀ Olúbùṣe wá fún yín ṣe ni pé orí yín ti yí ẹ̀yin oníròṣì ẹni kò lórùkẹ̀rẹ̀ ọba ń lórùkẹ̀rẹ̀ ọba tó bá dé adé fún lẹ́yìn adé tó bá dé fún wọ́n máa fún ní ọ̀pá àṣẹ kékeré tó máa fi máa tẹ̀lẹ̀ lẹ́yìn yẹn wọ́n á fún ní ìrùkẹ̀rẹ̀ ó máa wọ ìlẹ̀kẹ̀ á wọ ẹ̀yùn á wọ̀ sọ́wọ́ á wọ̀ sẹ́sẹ̀ á dà sọ́nù á dé fìlà nítorí fi mọ́ ọba nìyẹn tó ti yé yín èmi ò wá bí láti wá bú ọ ni o mo fi Ọlọ́run búra àmọ́ fẹ́ máa analyze àwọn kọ́kọ́ tí kò yé wọn okay bàbá wa lọ ní accepted bàbá should stop láti máa bọ̀wọ́
Ọọ̀ni Ifẹ̀ ẹ stop láti máa bọ́ anybody lọ́wọ́ èmi ò wá bí láti wá jìjà superior kìnnìkan supremacy pé Aláàfin jọ ní lọ níjà Aláàfin lọ tá máa fi kú àlékún lórí ẹ̀ bí uyu tá máa fi kú àlékún lórí argument yẹn àwọn kan ti argue ẹ̀ títí wọ́n ti lọ lẹ́yìn tán sí láyé so ẹ má take nǹkan tí ò bá ti take ẹ má take ẹ my beautiful daughter come hello give me 30 seconds on this please let it hard a little bit o ṣe orí rẹ̀ ọkọ̀ kì 30 seconds péré ni o ṣé wá rí ìdí tí mo fi ní kẹ́yìn èèyàn farabalẹ̀ ẹ jẹ́ kó bá bàbá wọ Onírìṣà sọ̀rọ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan gbogbo ẹ̀yin olórí burúkú rẹ̀ máa ń sọ̀rọ̀ mo fèsì bàbá Onírìṣà one on one nígbà tí bàbá dìde kúrò lẹ́gbẹ̀ẹ́ Aláàfin tí Ọọ̀ni àmì ìgbà tí Ọọ̀ni ń padà bọ̀ nínú ilé mo rí bàbá mo lè dọ̀bálẹ̀ Aláàfin ìgbà tí Aláàfin kúrò lórí síìtì ẹ̀ mo rí bàbá mo dọ̀bálẹ̀ àwọn fídíò tó gbé mi tí ìrìbọ̀jẹ̀ mi náà ṣe kéékèèké ẹlẹ́ẹ̀kejì Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams lógun ọ̀fẹ́ Ọlọ́run níjó bàjẹ́ pẹ̀lú gbogbo ọwọ́ òtá ń sọ èmi àtàrẹ mo tún fi jó pàdé Ààrẹ Ọ̀nà Kakanfò ní ẹbí ààrẹ ẹni ẹrí ẹbí ẹ̀yin èèyàn lẹ máa ń kọ̀ sí wàhálà kódà mo fẹ́ jó tó bí 30 seconds kó tó dá ààrẹ ní ọkùnrin ìgbọ̀wọ́ Ààrẹ agbóṣó mi ọkùnrin ìgbọ̀wọ́ sẹ́ẹ̀ mo kọ́kọ́ jó pé Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ tí mo jó gidi àbúrò mi àfíìsì Honorable Láìwọlá ló lè sọ mo tún jó ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó ṣe gangan bless tó gbóná báyìí ó ṣe jàre ọmọ mi ti bá ṣe jù kọ́ ṣe rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn nǹkan tí gbogbo àwọn ọmọ Yorùbá tó yẹ ká ní sùúrù ni mo fọlọ́ ń búra mo fẹ́ yànnà náà ọ̀rọ̀ ní mi wá bí láti wá jà o ṣe rí tó wáyé pé mo wá bí láti wá jà ó ní ti máa gbé wọlé ẹ máa rí wáyé ọmọ Ọ̀yọ́ ẹ ṣí àkíní ìdànù mo fẹ́ fi àwọn ibìkan lé àwọn èèyàn Buhari Olúwatóyìn Àlàbá àwọn ò dájà lẹ́ o àdájà lẹ́ àwọn tí wọ́n dájà lẹ́ yẹn tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ìjà àgbà ẹ lọ sórí péjì wọn oníkálùkù mọ ẹni tó oníkálùkù mọ olórí ọba èlè bọ́bí kéèyàn 200 ní Ọọ̀ni ni olè bọ́bí kéèyàn 200 ní Aláàfin ni ìyẹn ò lè change tá máa fi kú but let's put some correction together today which I want a lot of you to understand what I'm saying àwọn ìjà tá máa ń jà a lot of followers ló máa fà nígbà tẹ́mi rí ààrẹ Òjẹ́ni Mọ̀rúfù ààrẹ ó ti bú mi rí Almaroof Ààrẹ Ọ̀nà Kakanfò kó wá ṣe báyìí kí kó wú ṣe mọ̀ pé tí ààrẹ bá gbérù kan bẹ́ẹ̀ challenge mi ṣe mọ̀ pé ọ̀rọ̀ ẹ ó ti tún lọ nìyẹn ó ṣe kí ni ó lọ fàáfàá ẹnìkan tí mi rí opportunity láti rí torí mi náà ń kánjú mo rí Olúwo but àríra ó lè rí mi bí tí mo ti ń jó torí mi bọ́ síta gbangba níwájú wọn ni mò ń jó mo wá ń padà bọ̀ ṣọwárí wo ológun dúdú jọ́ torí Ọlọ́run jókòó sínú ilé jẹ́jẹ́ tó bá jẹ́ bàbá wọ Onírìṣà ló ń fún ẹ lówó oúnjẹ tó fẹ́ máa rí Aláàfin fín àní gbà o ẹ̀yin èèyàn sọ pé ẹ má kọ́ sí ìjà bọ̀ tí èèyàn bá bú Aláàfin àwa náà máa bú Ọọ̀ni o nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ní ẹ o eléyìí mo fẹ́ kẹ́ study lẹ̀ kẹ́ dẹ̀ screen record ẹ̀ yes ṣe rí àyèjà ó lélẹ̀ àwọn bàbá wa ẹni tó bá mọ kíní bóyá kò sáré type ẹ̀ tí ó bá rí báyìí tí kan rí báyìí tó bá rí báyìí tí kan rí báyìí ṣe rí tó lọ sókè yìí mo tọ́jú nǹkan agbára síbẹ̀ náà máa ń pè nílẹ̀ Yorùbá ìkejì yìí ó ní ìtumọ̀ ẹ type ẹ̀ síbẹ̀ wọ́n tó bá jọ ọmọ Yorùbá bọ̀ mí ìbáyìí wá ẹ jẹ́ wá sọ ọkọ̀ fún yín ẹ ṣí àkíní gbogbo ẹ̀jẹ̀ bá wo bí báyìí Muyideen Shittu mo rí ẹ brọ́dà mi kò ní bàjẹ́ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ brọ́dà mi ṣí ẹ̀ kí gbogbo ọmọ ẹgbẹ́ kan jọ ni wa bẹ́ẹ̀ ni ẹ lọ wò ó ṣe ní tá a bá ń sọ̀rọ̀ ìjà àgbà àní kúrò ń bẹ̀ bọ́ ikú ọyọkọ tó yé mi tí mo fẹ́ kí bàbá wọ̀ ní mọ̀ ẹ̀yin olóòṣà tẹ́ ẹ wà nílé Ifẹ̀ ẹ̀yin olóòṣà tẹ́ ẹ wà lọ́yọ̀ Aláàfin ẹ̀yin lẹ́ ń sọ fún mi nígbà tí mo wà lé pé ọmọ bàbá ni wá o ọmọ bàbá ni wá àwa gbà fún yín lọ́yọ̀ wípé ọmọ bàbá ni wá àmọ́ ẹ fa etí àwọn akéwì yín kọ́ yé máa bú Aláàfin tẹ́ ẹ bá bú Aláàfin a máa bú Ọọ̀ni o ẹ gbọ́ Yorùbá tí mo sọ ẹ mọ̀ pé mi sọ̀rọ̀ tí anybody yín bá ti ń sọ òkò sáláàfin Ọ̀wọ́ Adé ẹlẹ́wọ̀ ẹ̀tù wọn ẹjọ́ tó Ọlọ́run ọba Lámídì Adéyẹmí kọ́ lélẹ́yìn bàbá ti dàgbà ní òṣèráyè o eléyìí young king bí Ọọ̀ni náà ni díẹ̀ náà gbà lọ́wọ́ ara wọn ọdún díẹ̀ náà gbà lọ́wọ́ ara wọn bọ̀ ìwọ tó bá wá bọ́ bí tó bìlí pé o lè máa bú Aláàfin ẹ wá expect ọmọ Ọ̀yọ́ kó dákẹ́ kó fòdù àǹdì kò ní yẹ ẹni tó bá rorú ẹ̀ Kàdíjà mo wà lórí bíbá kò gbé ẹni ẹ lọ sínú yàrá ẹ ẹnikẹ́ni nínú yín tó bá bìlí fún wípé ẹ lè máa bú Aláàfin ẹ wá expect kó bú Ọọ̀ni ẹ̀yin àwòrán ṣàṣà lẹ́fẹ̀ Honorable Ọláìwọlá mo rí ẹ brother mi kò ní bàjẹ́ fún ẹ àjọ wà ní ẹ wo àbúrò mi Ọláìwọlá àfíìsì gbogbo scenario mi lórí ẹ jẹ́ ká máa bọ̀wọ̀ fúnra wa
gbogbo mi ṣe déwájú gbogbo lórí ìgbà tí mo kí Ọọ̀ni ó rí ìgbà tí mo dọ̀bálẹ̀ fọláàfin ó rí ìgbà tí mo lọ kí Ààrẹ Ọ̀nà Kakanfò ó rí ìgbà tí mo lọ kí àwọn ọba kéréje wọ́n rí gbogbo pẹ̀lú àṣọ náà wọ́n kí mi. àmọ́ ṣe rí àìfẹ̀lẹ̀ kébò sí òun ló máa ń fa wàhálà láàrin ọmọ Yorùbá. ẹ jẹ́ ìsọdọ̀dọ̀ ọ̀rọ̀ fún yín Ajọ̀mẹ́ kò ní bàjẹ́ fún ẹ brọ́dà mi Ọ̀mẹ́wàn Ọ̀yọ́ tó sú Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ. Adéníyì Wàsíù I understand I know nothing but lọ sọ fún bàbá ẹ kó wá sọ ìtàn Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ fún wa Gàbádáyà ní bá rú yín jà bọ̀ bàbá ẹ lèmi máa rán ẹ sí àbí kó lọ sọ fún yàrá ìyá ẹ kó wá sọ Ọ̀yọ́ Ilé Ifẹ̀ kó wá sọ fún wa. àmọ́ anybody mo tuntun sọ mo mọ̀ repeat mi torí mi náà máa ṣọ̀tẹ̀ tẹ́ ẹ bá wá sí bíbáyìí tẹ́ ẹ bá wá bú Aláàfin àmàbú Ọ̀ọ̀ni. Ọpẹ́yẹmí Ọláwálé mo rí gbogbo yín ẹ má wulẹ̀ bẹ́ẹ̀ nìkan kọjá ẹ máa wò ó ti yín. ẹ ṣe rí Lagos for wọ́n lè forúkọ sí ẹ bá mi ṣépè fún mi ní yọ wọ́n ti ní má yọ fún ẹ mẹ́sẹ̀jì kalẹ̀ rí you are mad. tí wọ́n bá jọmọ Yorùbá wa Bobby àwọn tó ń pariwo lórí ayélujára irú ológun most especially ológun dúdú yẹn ìwọ tẹ àìtọ́súkò òjò gbádùn ó lọ lọ́dẹ lèmi tó o bá mọṣẹ́ tí mò ń ṣe ó lè mi ń dún 8 hours ó ní mò ń gbénu studio ó mọ̀ kan tó jẹ́ studio ni ó mọ̀ kan tó jẹ́ studio tó bá mọ etí ra lẹ́yìn ò ní sọ pé mi gbénu studio so níbi tó ń wò yìí lásán gbogbo ìsàlẹ̀ yìí pálọ̀ lásán ni dining room ni mo wà yìí kitchen mi ní lọ́kọ̀ yìí pálọ̀ lásán ni sórí ìsàlẹ̀ tí mo gbẹ́sẹ̀ lé yìí 1 bedroom complete ló wà bẹ́ẹ̀ sórí òkè rúùmù mẹ́ta ló wà lókè tó wò yìí ó wá lé mi gbé studio ká da fẹ́ni tó fẹ́ mo mọ̀ pé àràbúlẹ̀ má rànà jẹ́ mu tí ìsáyé ẹ. so ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ń padà sórí bàbá wa Ọọ̀ni bẹ́ẹ̀ ni Muyideen èèyàn ní láti mu tí ìsáyé wọn. Nobody should go back to Israel fílẹ̀ bóyá wà wọ́n ní Ọọ̀ni lólórí ọba wọ́n lálàáfin lólórí ọba kò sí street ẹ fẹ́ go back màá sọ fún yín mo máa débẹ̀ wàá gbọ́dọ̀ kó wá mu àjàfi sọ́ni gbogbo ìjọba wà ń bì tẹ́ ẹ̀ bá ka ìwé Yorùbá ló kù kí ló dé ìwé Yorùbá kẹ̀kà kí ló dé gbogbo yín tẹ̀ǹjì ẹ̀ bọ̀mí tí lọ́bẹ̀ yẹn. olórí ọba aládé lálàáfin Ọọ̀ni ìrìṣà bàbá lóòṣàlẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ ni èmi wá fi ń yé yín pé Ilé Ifẹ̀ gangan kò ń ṣe ilẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ gangan kò ń ṣe Ifẹ̀ Yorùbá. mo ní táwọn kan sọ mo ní one boy náà ó bọ́ta òun náà ṣe báyìí ó sọ oríṣiríṣi gbogbo yín mo kájọ máa kó pọ̀ ẹ jẹ́ ṣàṣírí fún yín Ilé Ifẹ̀ lórí ìrun gbogbo Yorùbá kò indicate pé ọba tó wà bẹ́ẹ̀ ló lórí wọ́n bá àwọn kan níbẹ̀ kó tó di pé àwọn ò ní jáde ìwọ kọ́ ló ní wọ́n fi ẹnìkan jọba wọn ò fẹ́ ẹnìkan jọba wọ́n léèyàn kan kúrò lórí ọba ẹnìkan fẹ́ gbapò bàbá ọba ní ọba kan ṣe dìde láti ibì kan kó yẹ èèyàn lọ́gbọ́n bẹ́ẹ̀ ni ọba kan dìde kúrò nílùú Ọ̀yọ́ Aláàfin ó lọ bìkan pé ó lọ lé ẹnìkan kúrò lórí oyè kí ló dé tó yẹ pé tó bá ṣẹ́rí tí bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ máa kọlu Ọọ̀ni bọ̀ mo ìgbà tí mo rí màá yẹn one on one mo rí pé Ọọ̀ni ìrìṣà is a very cool man apart from pé bóyá à ń rí lórí fídíò one on one tí mo rí bàbá yẹn kábíyèsí Ọọ̀ni ìrìṣà kábíyèsí mo kí yín bàbá kábíyèsí Ọọ̀ni kábíyèsí lẹ́ẹ̀kan sí mo kí kábíyèsí ewu Ọọ̀ni tí mi bá kí Ọọ̀ni kì í ṣí fìlà ẹ̀yin lẹ fẹ́ dà wá pọ̀ Awíkoko ológun dúdú kí tún ní wèrè gbọ̀ ìkẹta wọn náà jẹ́ ìyẹn mo rí yẹn náà wọ́n ti send picture sí mi ẹ̀yin lẹ ń dá wàhálà lẹ̀ nítorí ọ̀rọ̀ tẹ́yìn sọ làwa ṣe ń dá yín lò ìtàn làwa ń sọ ẹ̀yin lẹ máa bọ́ sábẹ́ kọ́mẹ̀lẹ́ máa jà ẹ̀yin ẹ̀rọ ọmọ Ọ̀yọ́ kó ráyè àmọ́ mo pa láṣẹ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ bá kéwì ibi tẹ́ bá ti rí tọ́ bá ti bú bàbá yín Aláàfin tẹ́ ẹ̀ bú wọn ọmọ àlè ni ẹ tó bá jẹ́ léwì tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ téèyàn kan bọ́ta tó fi ọwọ́ adé pa tẹ́yìn òde sọ̀rọ̀ ọmọ àlè ni bẹ́ẹ̀ ni orí TikTok yẹn èmi ò ráyè yẹn tí bá ráyè lórí TikTok mo sì máa padà wábẹ̀ láti ṣe I understand you God bless you but ṣe rí nǹkan tí mo sọ ni pé ọmọ Ọ̀yọ́ tó bá rí ibi tó ti ń bú Aláàfin tó sọ̀rọ̀ olórí ọmọ àlè ni ẹ bẹ́ẹ̀ lọmọ Ilé Ifẹ̀ tó bá ti rí ibi tó ti ń bú Ọọ̀ni tí ò sọ̀rọ̀ olórí ọmọ Ilé Ifẹ̀ ni ológun dúdú ò ń ṣọmọ fẹ́ o ọmọ Mọdákẹ́kẹ́ ni ẹ lọ yanjú diabetes tó ń ṣe ẹ́ ó mọ̀ pé tó bá sọ̀rọ̀ ju gan ni wàhálà ni ẹsẹ̀ tó wà tọrùn ìwọ ṣe ṣó kó jẹ́ káwọn èèyàn rí ẹbọ rí mi sọ pé mi ìráyè fi ẹ èmi náà ti gba information yẹn dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ pọ̀ ń bì ẹ lọ́ máa lè láre ẹ jọ ṣe lè fi lè bàbá mi hàn mí torí mo mọ lè bàbá mi bẹ́ẹ̀ ni Ìdómògùn Akínlàjà èpò tí pọ́mọ yẹ́ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ́kọ́ tí ò lọ́kọ́fẹ́ tí ìbá ti porí ẹ tó bá porí mi bí a bá ẹ kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ ẹ stop láti máa shake anybody ẹ stop shaking yín yẹn ẹ wo ti Aláàfin ọmọ kan tó bú mi ọmọ eléyìn gàtàgàtà kan báyìí mo ti block ẹ ẹ wà òrìṣà mi wà tẹ̀ níbẹ̀ ìjàmbá báyìí wo mo gbé kùdùsì fún ẹ ẹ̀yin tẹ́ ẹ bá rí ẹwà òrìṣà ẹ bá mi kọ́ta ní yẹn sẹ́dẹ̀ sí mo gbé kùdùsì fún ọmọ yẹn ìdí tí mo fi gbé kùdùsì fún ẹwà òrìṣà ọmọ yẹn ọmọ Ilé Ifẹ̀ ni wà látara bọ́ ọmọ yẹn ṣe kéré tó ọ̀rọ̀ tó sọ ní ọpọlọ gan ó ti bú mi rí o bọ́ ẹ̀yin èèyàn ẹ ti mọ̀ pé ààrẹ tèmi kò sí bó ṣe lè jẹ́ tí n bá rí pé o sọ nǹkan tó da
Awíkòkó bá sọ̀rọ̀ tó dá lọ́la mú bọ̀ wá yín tólógun dúdú bá sọ̀rọ̀ tó dá lọ́la mú bọ̀ wá yín ọmọ yẹn sọ̀rọ̀ ẹwà òrìṣà sọ̀rọ̀ mo lè jókòó bá mo tún wò pé ọmọ yẹn sọ̀rọ̀ báyìí ọmọ yẹn jẹ́ kó yé wọn yí pé àwọn tó tírèènì Aláàfin wọ́n tírèènì ẹ̀ dáadáa ní pèbí ọmọ yẹn sọ mò ń bọ̀ ń bẹ̀ ẹ jẹ́ àfarabalẹ̀ ẹ dàpọ̀ ìrapọ̀ kan yín àwọn tó tírèènì borí Alájà Latifat Abíọ́dún Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran ó ní àwọn tó tírèènì Aláàfin wọ́n tírèèni bàbá yìí dáadáa Kúdùsì fẹ́yìntẹ́gbé tẹ tírèèni Aláàfin Kúdùsì ni o Kúdùsì fún yín mo gbé Kúdùsì fún yín bẹ́ẹ̀ ni mo dúró ní anybody bá ṣe wèrè lọ́tẹ̀ yìí bá àjọ máa pò kan lé ní bọ̀ mo kí yín mo gbé Kúdùsì fún yín let's be realistic ẹ̀yin tẹ tírèèni Aláàfin gbogbo ẹ̀yin boys àti gbogbo ẹ̀yin olóòṣà Ọ̀yọ́ ẹ̀yin Ṣàngó mo gbé Kúdùsì fún yín ẹ jẹ́ wá farabalẹ̀ now ibi tá a lọ rí ọ̀gbẹ́ni kan ọmọ Ilé-Ifẹ̀ mi ìmọ̀ bóyá Ọ̀yọ́ ní ìyá ẹ̀ ni o bóyá Ilé-Ifẹ̀ ni bàbá ẹ̀ ìyẹn Awíkòkó àwọn ọ̀rọ̀ tó sọ arọ́pọlọ díẹ̀ ń bẹ àmọ́ 70% inú ọ̀rọ̀ ẹ̀ kò sọpọlọ ń bẹ Awíkòkó yé máa parọ́ mọ́ o I stand with unity too in Yorùbá land ìtorí ẹni mi ò ṣe fẹ́ kó lọ ó yẹ kẹ́ mọ̀ mí Olúwaṣẹ́gun Adétúnbí o ti ń wo show mi tipẹ́ ó yẹ kó mọ̀ pé tó wáyé pé mo fẹ́ violence ni ọ̀rọ̀ tí máa sọ máa bú èébú ni but kọ́ stop láti máa bú Aláàfin ẹ lè máa bú Aláàfin kẹ́ expect pé káwọn ọmọ Ọ̀yọ́ ká gbọ́ lẹ́rán èmi gẹ́gẹ́ bí ẹnìkan tó bá máa pa mí lẹ́ máa pa mí máa sọ̀rọ̀ o mo ti ń sọ̀rọ̀ lórí Aláàfin kò sọ̀rọ̀ 20 years tí mo ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà tí a ní opportunity Akeem Shittu tó mọ̀ pé ní ọjọ́ yẹn bàbá ẹ̀ ló kọ́ mi ní igbó mu bàbá ẹ̀ Akeem bàbá ẹ̀ ló kọ́ mi igbó mu ṣe máa padà wáyú ẹ nígbà tí bàbá ẹ̀ kọ́ mi igbó mu tán ó wá fi igbó yẹn ó tàn sí òbò ìyá ẹ̀ ó wá sáná sí ìyá ẹ̀ fagbó látòjú ara ni ẹ̀yin olórí burúkú ọmọ ṣe fẹ́ gbọ́rọ̀ ni màá bú ẹ débi pé ó ní lè sùn mò ń bọ̀ bẹ́ẹ̀ ṣe rí ní ọjọ́ yẹn nǹkan tó ṣẹlẹ̀ rèé mo gbọ́ Awíkòkó ní wọn respect òní wọn pé òní Awíkòkó yé máa parọ́ tá a bá sí bẹ́ẹ̀ òun ló lè máa sọ wípé wàá máa parọ́ nǹkan tó fìjà Akeem yẹn ni mo mọ bàbá Akeem ló kọ́ mi nígbó ó fi gbó ó fi sábẹ́ ìyá ẹ̀ ó wá ṣáná sí màmá ẹ̀gán fa gbówó náà abẹ́ ni àwọn ọmọ olórí burúkú ọmọ òṣì Bobby máa gbé píjọ ẹ̀ máa ṣe ṣó fún ìyá ẹ̀ ikọ̀ kan báyìí máa gbé yín olórí burúkú abúlé jẹ̀bi yẹn mọ́mì bá mi wórúkọ bàbá ìwà ó dà pé mo screenshot picture ẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ sí mi lọ́lé ni mo ti ní màmá fún ilé ẹ̀ kọ̀ọ̀kan ni bọ̀ kò tí ì yá bá mi wá picture kó sẹ́ndẹ̀ sí 1748 máa fi picture ẹ̀ wọ́n bì ṣe nígbà tí Awíkòkó dé ṣe ní lọ́kì tí Awíkòkó ní Awíkòkó ọlọ́run yọ̀ ya ẹ̀ tí mi rí ẹ ìgbà ẹni ò bá mọ ẹni tí wọ́n ń pè láàrẹ lọ́yọ̀ mi ò kéré nú ayé àmọ́ ìlú mi tó fẹ́ràn mi ó fẹ́ràn mi dénú ni àwọn tó dẹ̀ fẹ́ràn mi àwọn nìyẹn bọ̀ tó bá yẹ pé mo fi ojú mi rí ẹni wàá mọ̀ pé agbára tí mo ní bó ṣe jẹ́ pé nú Olivet la wà yẹn wàá mọ̀ pé mo ní ẹ̀tọ́ láti gbogbo abọ́ ìsọsọ ọlọ́pàá yẹn àbúrò mi ní gbogbo ọdẹ́lẹ̀ wọ́n á gbé e jáde mi ní jẹ́ kọ́nu ẹ̀ o lọ́kì tó ní nìyẹn kódà Saheed Òṣùpá gan àríra wí 1 second free by ni nígbà tó Òṣùpá lọ sórí stage mo fẹ́ lọ attend sáwọn ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ní Saheed òṣèré mi ń bẹ̀ brother mi dẹ̀ rò pé mi ń bínú ni mi lè bínú sí Saheed láyé ó padà kí mi lẹ́yìn tí mi sí bẹ̀ pé Ààrẹ Almaroof má ṣe bínú bàbá mi Òṣùpá Saheed wàláhì mi bínú òkùnkùn ní jọ̀nà pé gbogbo àná láì bísí bọ̀ kò tètè mọ̀ pé mi ni ó lọ báyìí èmi bọ̀ báyìí bàdí táyì tí mo ṣèkì ẹ̀ ó ṣèkì mi ó kò ṣèkì mi fọ́ mi lẹ́gbàá tó rí pé mi ni báyìí Saheed Òṣùpá tún rányàn wá látòrí stage kò tí ì kú stage tó ń náwó bọ́kọ̀ wá pé Òṣùpá ní kábíyèsí ó ní bàbá pé òun ò mọ̀ pé mi ni kí n má bínú ẹjọ́ àpọ́nlé wo ló tó yẹn ṣàpọ́nlé kan jù yẹn lọ ni tó bá gbé ojú kúrò tí ò sọ kí ni mo fẹ́ ṣe kò sápọ́nlé tó yẹn àpọ́nlé náà ń pè yẹn ọba orin Òṣùpá Saheed ó gbé kinní yẹn ó gbé fún mi mo dẹ̀ respect ẹ̀ mi ò dẹ̀ bínú bọ̀ òun fi pé mo bínú torí mo rí pé kò rí mi bó ẹ̀dẹ̀ mọ̀ pé Saheed tó bá rìn tó bá lọ òun fẹ́ ta sí anybody ó máa focus ni we know him for that. Awíkòkó irọ́ ló pa o mo mọ̀ pé máa jókòó sórí kinní ó parọ́ o. Number 1 nígbà tí Olúwo dé mo ti dé ìgbà tí gbogbo wọn dé kí n tó lọ́bẹ̀ yẹn àwọn kan ní wọn ò ráyè jókòó brother mi Àfísọ́lá ìwọlá wà ń bíbà mo fi Ọlọ́run búra báwa náà ṣe tó nínú ọlá ńlá wa a gbé oúnjẹ dúró báyìí ni ẹ jẹ́ sọ fún yín a gbé oúnjẹ dúró òun la fi ń jẹun kódà èmi àti ẹ̀gbọ́n mi akéwàgbò náà sọ̀rọ̀ yẹn bì a gbé oúnjẹ dúró báyìí là ń jẹun lórí ìdúró House of Representatives Senator Chairman Local Government àwọn olówó Ọ̀yọ́ àwọn lọ́lá lókè àwọn lọ́lá tó nílẹ̀ Yorùbá tí wọ́n invite gbogbo wọn ṣe kíni wọ́n mú standing ni ẹ má máa parọ́ torí ibi tó ń lò yẹn wọ́n VIP mo ní VIP mo ní VVIP invitation méjì ni mo mú dání níbi tí Ọlọ́run wá ní pé wọ́n pọ́n mi lé gẹ́gẹ́ bí ọba wàláhì kò sí dọ́gba lọ́wọ́ mi mo wọlé èèyàn 9 ni mo kó wọlé tí wọ́n bèrè mo ní àwọn ilé mi dẹ̀ mọ́ rí àwọn ilé èmi náà bá wá wọn ní invitation wọ́n dẹ̀ wọlé ìgbà tó Olúwo dé kábíyèsí Olúwo
máa ṣe kábíyèsí fólúwo náà kábíyèsí ò gbà kéèyàn rí fín ó kàn jẹ́ pé ìwà olúwo ń gbà mí ó máa bíyàn nù ni nítorí pé ọ̀rọ̀ ẹ̀sìn tó mú wọ́n yẹn òun ló fẹ́ máa jára olúwo ẹ̀ tẹ́ ẹ bá jọmọ̀ wẹ́ pé bàbá yìí sẹ́gbẹ̀ẹ́ kẹ́ bá sọ̀rọ̀ ọba kì í lẹ́sìn ọba kì í ṣe kíni eléyìí ni kò sọ̀rọ̀ ja ọ̀rọ̀ tá máa sọ ẹ lè wo pọ́mọdé ni mí àmọ́ ọ̀rọ̀ tí máa sọ tẹ́lẹ̀ mi máa píkì wá bí ọba kì í ní ẹ̀sìn tó bá jẹ́ ọ̀wọ́ adé fẹ́ fi ẹ̀sìn wọlé ni kò ní jókòó sípò bàbá ẹ̀ lẹ́nìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ì fìbò kábíyèsí ọba wa lọ́yọ̀ọ́ lẹ́nìí tí bàbá bá fẹ́ fi ipe ẹ̀sìn ni kò ní jókòó sórí ipò bàbá ẹ̀ bàbá yìí dẹ̀ ṣe kíni ó follow protocol ó follow ẹ̀sìn ẹwà òrìṣà ọmọ yẹn ọlọ́àjò dáa fún ẹlẹ́ǹkan sí bàbá wa Ọọ̀ni ìrìṣà ẹ stop láti máa gba ọwọ́ mo wá ń bọ̀ lórí ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ ọ̀gbẹ́ni yẹn wá sọ̀rọ̀ kan ó ní nígbà tí Aláàfin dé nígbà tí Ọọ̀ni dé ó yẹ kí wọ́n kọ́ pọ́n Ọọ̀ni lé number one Ọọ̀ni dé late ibẹ̀ ni mò ń lọ bí táà ti rí ibi jókòó èmi àti àbúrò mi kó lákẹ́ ògbà gbòdùgbò mo fẹ́ lè wojú ẹ̀gbọ́n àwa bíi táwọn tó jẹ́ olórúkọ ńlá à ń pè àga ní 5-10 minutes tàbá jókòó báyìí àtúndìde tàbá ti jókòó báyìí nígbà tí máa jẹun gan orí ìdúró mo ti ń jẹun ẹ̀gbọ́n mi dìde akẹgbà gbòdù wọ́n mọ ọ̀rọ̀ yóò máa confirm ẹ̀ ẹ̀gbọ́n mi dẹ̀ dìde wúmà kan ní ìyá lọ́jà ni òun náà bá dé bẹ́gbọ́n ṣe dìde tèmi jókòó nígbà tẹ́gbọ́n mi máa pè ó kúkú mẹ́ńtò ní ààrẹ àṣẹ àmì kọ́ nìyẹn mo ní ìṣó mo ní ẹ̀gbọ́n ẹgbàá gbégbé ìṣẹ̀lẹ̀ bí ilé dìde fẹ́ẹ́ bọ́ọ̀dì níbí lẹ́ni ẹ̀gbọ́n ya yí padà ṣé lóòótọ́ sótọ́ kí n dìde nígbà tó pé àwa ti wà mẹ́ta jọ ń pín sí àpẹ̀lẹ́gbọ́n yìí ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ìyẹn ò sọ̀rọ̀ jà bó ṣe rí kankan ni pé tẹ́ ẹ bá wo ṣó ẹ lọ wo ṣó bọ̀bọ̀ ẹ lédi ẹ̀wọ̀ òrìṣà yẹn ó sọ àwọn àkàwé kan fún Ọọ̀ni Ifẹ̀ tí inú mi dẹ̀ dùn ó sọ àwọn àkàwé kan fún Aláàfin tí inú mi dẹ̀ dùn bọ́ ọmọ ẹ̀lẹ́ yẹn sọ pé wọ́n tírèèni bàbá yìí dáadáa nígbèbí wọ́n dẹ̀ tírèèni Aláàfin alákọ̀ọ́kọ́ ẹ lè expect Aláàfin Ọ̀yọ́ tó yẹ pé òun ló ń dádé kẹ́ ẹ ní kó dìde ẹ̀tọ́ bàbá wa mo fi Ọlọ́run búra kábíyèsí Ọọ̀ni kábíyèsí wà láì mi ìjẹ́rí bàbá yẹn fi mọ́ àmọ́ àwọn ọmọ ọ̀sán àwọn náà máa ń kó pọ́npọ́ tá a fi máa ń sọ̀rọ̀ sí Ọọ̀ni ẹjẹ́ bá jẹ́ olórí Ilé Ifẹ̀ ẹ lọ wọ́nà Awíkókó àtológun dúdú kọ́ stop nonsense dìmọ́ tó bá fi ń jáde fáláàfin àwa náà máa jáde ẹni pé mi ìta sí Ọọ̀ni rárá ẹni pé mi ìbú Ọọ̀ni bọ̀ dìmọ́ tó bá ṣe ń jáde yẹn wọ́n máa dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá àwòdẹ̀ fẹ́jà ọwọ́ Ajé àti Ọọ̀ni wọ́n sọ̀rọ̀ mo wà ń bẹ̀ báyìí nígbà tó pera wọn yín dédé rìn òpònú ni yín mo wà ń bẹ̀ báyìí nígbà tí Aláàfin àtọ̀ni tó ń sọ̀rọ̀ kí ni ti yín ẹ fi wọ́n lẹ̀ ó ṣolórí kò ṣolórí wọ́n ti mú olórí láàrin ara wọn ibo ni mo wá ń lọ bàbá dé Ọọ̀ni ìrìṣà dé late Aláàfin kẹ̀lé wíńdí òótọ́ ni Ọọ̀ni ìrìṣà dé late Aláàfin wà níbi tó jókòó ṣé ẹ fẹ́ gbọ́ bàbá tí wọ́n ò dádé ààrẹ o torí ọ̀pọ̀lọpọ̀ nù yín mi ì fẹ́ dárúkọ bọ̀ mi ì fẹ́ lọ jìnnà torí ti bá lọ máa sọ̀kò adé ààrẹ nítumọ̀ o nílẹ̀ kóòtù òjìrè gbogbo ilẹ̀ dẹ̀ mọ̀kọ́ tó ń pè ní ààrẹ ẹ mọ̀kọ́ tó ń pè ní ààrẹ ẹ mọ̀ mi ì ní sọ bẹ́ẹ̀ ìjọ wo lẹ̀ yí rí Aláàfin kó lóun dé adé ààrẹ sórí adé Ṣàngó ni bàbá ti wá ń dé torí Ṣàngó ló kọ́ jọba lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ ni nígbà tí Ṣàngó jọba nígbà tí Aláàfin jókòó bàbá yẹn anybody báyìí bí ṣe ni mo súnmọ́ ọwọ́ adé tó wọn bí mi dákin lọ́wọ́ wọ́n dẹ̀ tírẹ̀nì bàbá ní kó má bọ́ anybody lọ́wọ́ ọba Aláàfin ò ní láti bọ̀yàn lọ́wọ́ bàbá tó kú gan kí bàbá tó lè bọ̀yàn lọ́wọ́ bóyá president ni bóyá president ìgbà Tinubu kó tó joyè gan tí Tinubu wà bẹ̀ gan bàbá ò bọ́ lọ́wọ́ àwọn kan sọ ṣèbí Tinubu ti sọ pé Ọọ̀ni ni olórí àwọn ìjàmà kìnìkan kí nìyẹn ní ṣe kìnìkan tó yẹ ni pé Aláàfin máa pàṣẹ nínú domain ẹ̀ ni Ọọ̀ni máa pàṣẹ nínú ilé ẹ̀ ni ó máa pàṣẹ nílé Ifẹ̀ ni Àwùjalẹ̀ máa pàṣẹ ní Ìjẹ̀bú Òde Aláké á pàṣẹ nílùú títí ẹ̀ Àwùjá á pàṣẹ nílùú tiẹ̀ Eléko Ọ̀fẹ́ kó máa pàṣẹ nínú Èkó sp wèrè lẹ̀ kẹ́ stop sọ bẹ́ẹ̀ èwo ni kéde ka nílé lérí ẹjọ́ tó lọ kí nìyẹn fi ràn wá lọ́wọ́ kò ràn wá lọ́wọ́ ẹ stop ẹ̀ àwọn ò dúró bọ̀dẹ́ bá rí débi tẹ́ bá ti ń sọ̀rọ̀ history ni màá máa jù fún yín a máa ní lọ́ọ̀bẹ̀ lẹ́nìí mo rí Adébọ̀wálé Bọ́láńlé Awíkókó is the most trouble somebody nínú kiri yìí Adéníkẹ́ mo rí ẹwà tó mi Awíkókó gangan òun ló ba kiri jẹ́ ẹni tí ò tọ́ ó máa wá bu ẹni tí ò dọ́dọ̀ ẹ̀ ó máa wá bu ẹ̀ẹ́dẹ̀ pé kó stop kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ wá ní ká Awíkókó máa bú Aláàfin ẹ̀ẹ́dẹ̀ ní káwọn ọmọ Ọ̀yọ́ dákẹ́ wáyé tá ṣe fẹ́ dákẹ́ kò dáa tá bá máa bú ọba kò tẹ́ ṣerú àwọn ọba méjì yẹn lóye ká máa fi pàtẹ́wọ́ because your brother called Awíkókó ológun dúdú tó yẹ pé ọmọ Mọdákẹ́kẹ́ ni òun náà ń claim Ilé Ifẹ̀ tó bá yẹ pé ogun Mọdákẹ́kẹ́ ti gbé lọ́ngbà tó gun Mọdákẹ́kẹ́ ṣé wàá rí bí sọ̀rọ̀ ìtọ̀ ṣúgà tó ń ṣe kò lọ mójútó ó wá ń dá sọ̀rọ̀ tó kùn ẹ̀ àwọn ò fẹ́ ìjà èmi ò dẹ̀ ní fẹ́ ìjà láàrin Ọọ̀ni àtàláàfin wọ́n dẹ̀ máa rẹ́ ojú bá ti yín ṣé tó ní bá Aláàfin ṣó máa dọ̀bálẹ̀ ni
ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ṣé tálàfin bá lọ ní tó máa dọ̀bálẹ̀ ni ọdún gbé kan tí ẹ mọ̀ pé òkìkà lọ ni bàbá rẹ̀ kí ọ ní báyìí bàbá respect, that is sign of respect gbogbo tí ń gbé kiri ní Aláàfin dọ̀bálẹ̀ fún ó ṣe kiri orí yìí burú ẹ mọ̀ pé tọmọ Ọ̀yọ́ bá dákẹ́ tí ò bá sọ̀rọ̀ kì í ṣe pé àlè sì dábẹ́ fún yín tó ti yé yín ẹ má dà wá pọ̀ ẹ jẹ́ wá lọ síbi tí ọ̀rọ̀ Awíkoko tó ti bẹ̀rẹ̀ Awíkoko ní ó yẹ kí wọ́n fún Ọọ̀ni ní àyè láti sọ̀rọ̀ kò sí ọba kankan tó wà ńbẹ̀ láti sọ̀rọ̀ wọ́n ní Sultan of Sokoto nìkan Aláàfin dárúkọ Aláàfin máa dárúkọ ẹ̀ tí Ọọ̀ni bá mọ̀ èyí pé àgbà àti ẹ̀gbọ́n ni òun àti Aláàfin tó ń ṣe gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ torí Ilé Ifẹ̀ láti wá tó bá mọ̀ bẹ́ẹ̀ kò ń ṣerú Ọọ̀ni ló ẹkọ délẹ̀tì ẹjọ́ bí ti bá ti rọ̀ǹgẹ̀ sọ fún mi o ẹjọ́ sọ fún mi o tí ó bá jẹ́ pé Ọọ̀ni dètè dé irú kan tó ṣẹlẹ̀ yóò ní happen o nítorí pé báwo la ṣe máa bú Ọọ̀ni tèmi náà máa bú ẹ máa bú Aláàfin ẹ wá expect pé kọ́bọ̀ Ọ̀yọ́ náà dákẹ́ kò possible àwa tá a ti jẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá yìí à sọ̀rọ̀ àwa ti sọ̀rọ̀ ìdọ́ǹtè ká tó bọ́ sórí Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ ń bí mi mo mọ̀ títẹ̀ mi ṣe dákẹ́ ṣó ti yé yín mo ní ìdí family mi mo ní ìdí ìran mi ṣó ti yé yín but ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn àmọ́ o ò lè wá jókòó kí Awíkoko jókòó kó máa dalẹ̀ Yorùbá rú kẹ wá fi pé káwa kan nínú ọmọ Yorùbá ká dákẹ́ ká máa wò ṣó possible ni ẹ jọ kẹ́nìbọ̀dì má bí mi béèrè o ẹ má bí mi béèrè kó ní kálukú kan máa gbọ́ ọ̀rọ̀ mi ni ẹ̀yin náà gbọ́ Awíkoko ó tún dá sí ìtàn jẹ́ kí wo ẹ jọ kí ló fún Awíkoko kó máa dá sí ìtàn ìsàlẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀yọ́ Awíkoko ṣe àríkọ́ lórí burúkú ni àná tún fẹ́ dájà lẹ̀ láàrin Ọ̀yọ́ ó ń dá ìkànnì ọgbọ́n mo rí ẹ brọ́dà mi Sọ̀gọ́dáre kò ní bàjẹ́ fún ẹ brọ́dà mi màá tó ọ̀rọ̀ ìsọ ní ìtò wọlé yìí ìkànnì ọgbọ́n TV àdá o àbúyàn o àmọ́ ọjọ́ tí lẹ́yìn èní tí ẹni oléwì kan àbí ọmọ Ilé Ifẹ̀ kan tó bá ti tàpá sí Aláàfin definitely àmà tàpá sọ̀rọ̀ nínú bí ṣe fẹ́ jọ́ọ̀jì lẹ́ni nìyẹn o àwọn òní tó wáyé pé mo fẹ́ sọ̀rọ̀ tí máa balẹ̀ jẹ́ ọ̀rọ̀ pọ̀ lẹ́gan o gbogbo ìtàwé kókó wa tó parọ́ nǹkan tó ṣojú wa tó parọ́ Ọọ̀ni dé late ó wáyé expect pé ok tó wáyé pé Ọọ̀ni fẹ́ ṣe dáadáa gẹ́gẹ́ bí Ọọ̀ni tí bá jẹ́ Ọọ̀ni Ifẹ̀ bí mo ṣe ń bọ̀ yẹn àkúkú bá wọn jà nígbà tó dé olórí aládé gbogbo dé kò sẹ́ni tó bá wọn jà sí ìgbà ọmọ Ṣàngó dé bá dìde olórí aládé ilẹ̀ Yorùbá dé wọ́n dẹ̀ dìde funfun lẹ́yìn wọ̀ o pupa ni tiwa tó rọ́mọ Ṣàngó ni wá Ọbàtálá ọba tó ṣà Ọ̀yọ́ lónìí ẹni pé mo ń tẹnumọ́ ẹwà òrìṣà yẹn ọ̀rọ̀ tó sọ tẹ́bá lọ wo ọ̀rọ̀ gẹ́ yẹn ó mú ọ̀rọ̀ pé níbi pé kódà ó yan Aláàfin gan ìgéṣọ́ ni pé ó tún yan àwọn tó train ní Aláàfin pé wọ́n train ọba yẹn dáadáa wáyé tí Ọọ̀ni ìrìṣà olóòlò ẹ̀kẹ́ irúkẹrẹ bàbá ẹ lọ wárúkẹrẹ kún iṣẹ́ yín ọba òun gbé ọ̀pá tó bá gbé ọ̀pá dání báyìí bóyá Aláàfin ọba kì í gbé ọ̀pá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àmọ́ tẹ́ ẹ bá wá máa wá sọ ìdàkejì ọ̀rọ̀ yẹn ní sọ ìdàkejì ẹ bá dájà lẹ̀ nílẹ̀ Yorùbá ẹ bá fa wèrè lọ́yàn gbogbo ọmọ Ọ̀yọ́ tó dákẹ́ fún yín wọ́n ti rẹ́dì láti sọ̀rọ̀ o mo wà nínú ẹni tó ń káàmù wọn dáhùn pé irọ́ èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ bú Ọọ̀ni àwọn yẹn ò gbọ́n ni kò sọpọlọ lórí wọn ni Sọ̀gọ́dáre mo sọ̀rọ̀ kan mo ní tí Aláàfin bá dé fìlà báyìí ó tọ́jú kan torí jáde ìṣẹ̀lẹ̀ nǹkan náà ni ibi ìtẹ́ ẹ̀rí tó wálé yìí ibẹ̀ náà fi kó agbára sí ìkejì yìí ó ní bó ṣe jẹ́ ọ̀rọ̀ ọjọ́ mi ní sọ ṣẹ́rí ó wá wà ní ọ̀rọ̀ t'Awíkoko tó wá sọ ó ló yẹ kí wọ́n gba Ọọ̀ni láì láti sọ̀rọ̀ believe tèmi jọ àgbà ń bẹ̀ ó yẹ kí Ọọ̀ni bọ́ọ̀ni ṣe ń bọ̀ yẹn tó bá jẹ́ èmi ní Ọọ̀ni ìrìṣà ni iwájú Aláàfin ni mò ń lọ mo ṣe fẹ́ gbọ́ Ọọ̀ni ò múrùkẹ̀rẹ̀ tó fẹ́ fi kí Aláàfin dání kábíyèsí kò múrùkẹ̀rẹ̀ dání ọwọ́ adé níní ọlá ìwọ ló mọ̀ bẹ́ẹ̀ tá a bá sọ wọn nígbà mi ìfẹ́ lọ́bẹ̀ wàá fẹ́ fẹ́ lè ṣàkàwé tó bá ti wá wálẹ̀ lẹ́ẹ̀kejì àjọ wá fàájà torí mo mọ̀ pé Awíkoko ó máa wò báyìí bẹ́ẹ̀ ni ó máa wò ológun dúdú gbogbo ọmọ Ilé Ifẹ̀ wọ́n máa wò báyìí ọwọ́ adé wọ́n mọ̀ pàdélé ni àwọn ò ní sọ yẹn ẹ jẹ́ kó máa bá kọ́mẹ̀tì yájú ok Ọọ̀ni bọ̀ ẹ wò báyìí Ọọ̀ni bọ̀ láti ta gbogbo ọ̀bọ̀ ìṣẹ́ ti ṣe olórí aládédé ẹ mọ bọ̀bọ̀ ẹ̀ ẹ̀ tọ́lẹ̀ ẹ̀yìn ẹ̀gan mo tó ṣe oúnjẹ báyìí títí tó fi débẹ̀ Ọ̀yọ́ ò máa bá wọn jà sí i tó bá dá wa lọ sọrú yẹn nílé Ifẹ̀ àmọ́ Ilé Ifẹ̀ lè bẹ̀rẹ̀ wèrè ńgbà tí ọba dẹ̀ dìde
lórí ìjókòó tó ń padà bọ̀ lórí síìtì ẹ̀ àwọn ọmọ Ṣàngó dìde pé olórí ọba ilẹ̀ Yorùbá dé ẹ mọ̀ kó ti yàtọ̀ àwọn ní olórí aládé dé àwa ní olórí ọba ilẹ̀ Yorùbá dé mi ní ìfagùn kọ́ má ni mo fẹ́ máa dájà lẹ̀ èmi ò ní láti dájà lẹ̀ nú ọ̀rọ̀ yìí bọ́ a ní láti sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ̀yà ara lè fẹ́ ẹ lọ wọ́ọ̀nù Awíkoko àti ológun dúdú mo ti gbàgbé idiot kẹta wọn yẹn náà ẹ lọ wọ́ọ̀nù wọn kọ́ stop dìmọ́ ọ̀tọ́ bá fi ń sọ̀kò sọ̀yọ́ Ọ̀yọ́ náà máa sọ̀kò sífẹ́ o ṣe ẹ̀rẹ̀ fẹ́ gbọ́ ìpè kọ́ àlè rẹ tí Jésù máa fi dé ẹ jẹ́ káwọn ọba yẹn rẹ́ fún ara wọn àwa kọ́ la máa rẹ́ èmi kọ́ ni máa so wọ́n pọ̀ ológun dúdú kọ́ ló máa so wọ́n pọ̀ oní diabetes Awíkoko kọ́ ló máa so wọ́n pọ̀ tóun náà bá ti dé kó wá bú mi lórí mo fẹ́ gbọ́ ìbú ẹ̀ yẹn àwa mọ̀ pé èmi náà ní tiẹ̀ lọ́wọ́ ó sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bújá Lájí Àbáàsì òpìtàn yàtọ̀ sí eléwì lásán ni ẹ ò mú ẹni tí ń pa àtàn náà kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ gbogbo tó yẹ pé gbogbo wa àwa ń dá wàhálà lẹ̀ ọba yóò tí ì lo 48 hours Awíkoko ti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀ ìtọ̀kítàn ẹ̀dẹ̀ rò pé ẹ̀kọ́ tó ṣe yẹn dáa àwọn ọmọ yóò sọ̀rọ̀ o mo rí gbogbo ẹ̀mí kan fi àwọn ìsìn kan bá kí ẹni mo gbọ́ bẹ̀ ìwé kan sọ ń bí ìsìn ó lè mi mú gbọ́ ẹni tó yẹ pé mo mọ màmá ẹ̀ mi kàn fẹ́ táṣírí yẹ́ ẹ̀ ń bí yìí ni mo mọ màmá ẹ̀ dáadáa Akeem yẹn mo mọ màmá ẹ̀ wà láì mi ìfẹ́ táṣírí yẹ́ ẹ̀ ni lórí bá fẹ́ tú àṣírí yẹ́ ẹ̀ ni màá mú fọ́tò yẹ́ ẹ̀ sí màá lẹ̀ síta ó ti yẹ yín nígbà tó ò ní dé ìwọ ò ní gẹ́gẹ́ bí ọba ò ní ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ èèyàn ọmọdé ìfẹ́ máa kọ́lẹ̀ èébú kọ́lẹ̀ ní advice là ń fún bàbá o ẹni kí bàbá mú ìrùkẹ̀ ẹ lọ ṣe ìrùkẹ̀rẹ̀ tó solid bàbá ní ẹṣin ẹ lọ pa ẹṣin lákẹ gẹrùkẹ̀ àbí kẹ wá àwọn ìrùkẹ̀rẹ̀ ẹ lọ lẹ́lẹ̀ ṣe internationally gan tẹ́ ẹ bá fẹ́ confam ìrùkẹ̀rẹ̀ tí ò ní gbọ́ ẹ wo ìrùkẹ̀rẹ̀ rẹ eléyìí ò lè gbọ̀n kò ṣe ìrùkẹ̀rẹ̀ tó lè gbọ̀n rí confam ìrùkẹ̀rẹ̀ ẹ gbé fún bàbá bí bàbá ṣe ń bọ̀ tó bá jẹ́ èmi lọ ní ni wàláhì mi ní lọ sórí ìjókòó bí ṣe ń bọ̀ straight báyìí ẹ ti mọ̀ pé yìí méjèèjì lẹ́dú agbára nílẹ̀ Yorùbá ẹ wo ìrùkẹ̀rẹ̀ rí ẹ ti rí ìrùkẹ̀rẹ̀ tí alájà lọ mú wá yìí eléyìí confam ni o tó bá dójú ẹ eléyìí ni máa fi bá yín fà eléyìí tó wà lọ́wọ́ mi yìí ni máa fi bá yín fà àwọn òṣèlú ìrùkẹ̀rẹ̀ kankan lọ lásán ìrùkẹ̀rẹ̀ rẹ ó yẹ kí bàbá ó déwájú Aláàfin àwọn ẹni tó rí jù máa dúró tí Ọọ̀ni bá ń lọ tó déwájú Aláàfin gbọ̀ǹkọ́ ẹyọkọ tí mo mọ̀ ni pé Aláàfin ò ní dìde o kò ní dìde lórí ìjókòó yẹn nítorí pé Adé Ṣàngó ló dé wọn ò dẹ̀ ń bọ̀wọ́ Adé Ṣàngó nǹkan tí mo expect rèé ẹ wo ìgbà kọ́dẹ̀ mú wálẹ̀ ló bá tán bọ́ bàbá wọ̀ onírìṣà olórúkẹrẹ ẹ jẹ́ ká fi correction sí wọ́n ní ká má bà dájà lẹ̀ èmi ò dájà lẹ̀ ń sìn bọ́ ẹ jẹ́ kí bàbá wọ̀ nìkan lo ìrùkẹrẹ ẹ wọ́n ní Ọ̀yọ́ àwọn kan ní báwo ni ọmọ ṣe máa ju bàbá lọ ìtàn ọjọ́ mi ni Ilé Ifẹ̀ ní kinní kan ìtàn ọjọ́ mi ni ìdí tí mo fi ń dákẹ́ mo fẹ́ dúró de respond wọn tó bá yẹ pé wọ́n wá gbé wá lódìdí àwọn náà wá fàájà mò ń bọ̀ ń bẹ̀. Awíkoko inú ọ̀rọ̀ tó sọ rí pé mi ti bu ẹ èmi náà yànnà náà àwọn ọ̀rọ̀ ẹni ò ń parọ́ o àgbàlagbà onírọ́ o ìṣọmọdé mọ́ ó yẹ kó change system ẹ̀ ọba jẹ ọba wọn ò tí ì lo 48 hours bọ̀bọ̀ yìí nǹkan tó wá bẹ̀yẹn Ọlọ́run wá yọ tó yẹ pé mi ì rí ẹ mo repeat ẹ Awíkoko wà láì mi ì jíyàn bò mí o ṣé tó bá jẹ́ Ọ̀yọ́ yẹn mo rí ẹ lọ́yọ́ ni ìgbà ló bá mọ̀ pé mo jù ẹ lọ gbogbo nǹkan ìṣe tó o ṣe tó o dọ́dọ̀ Ibrahim Chatta tó ń lé ẹ jáde àwọn ọmọ Ọ̀yọ́ tó rí ẹ tó tẹ̀ wá ké sí mi tó sọ fún mi ó bí mi inú báyìí pé ó dọ̀jì nítorí mi rí ọkọ̀ lè kó àwọn cruise àbí kí ló pa àwọn ọmọ ẹ̀ tó ń ṣe kínní mi ò rí báyìí mi ò rí tójú torí mo dúró gbangba ẹ̀yàn ní báyìí ni mo dúró sí mo kọjá lẹ́yìn Aláàfin mo kọ́kọ́ kọjá lẹ́yìn àti mímọ̀ Ṣùwásù Mọ́nù mo gbàbẹ̀ àwọn sẹ́nítọ̀ mo kọjá lẹ́yìn gọ́vnà Aláàfin lẹ́yìn Aláàfin Ọọ̀ni ló kàn Sultan of Sokoto wọ́n ti fi ayé oníkálukú sílẹ̀ wọn ò jókòó bẹ́ẹ̀ náà mo kọjá bẹ́ẹ̀ lẹ́yìn yẹn Ààrẹ Ọ̀nà Kakanfò ló jókòó last mo lọ bọ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ ìwọ wá dé o lọ sá pamọ́ o wá ń wá àṣìṣe Ọ̀yọ́ Awíkoko kò dá o kò dá tá a bá lóòótọ́ ọ̀rọ̀ ká máa bára sọ o ìyẹn ò ní ká má já o bọ̀ ó tọ̀rọ̀ má máa wá àṣìṣe kò dá má máa wá àṣìṣe kankan. Èmi ò mọ question yẹn lè béèrè lọ Google brother mi Ọ̀yọ́ is only sub tribe in Yoruba land ẹ lè béèrè lọ Google á sọ fún yín èébú kọ́ o but let me just tell you this a little bit tó bá yẹ kó fẹ́ gbọ́ ìtàn yẹn màá sọ díẹ̀ sórí Ọ̀yọ́ Aláàfin gangan láti Ọ̀yọ́ lé Ọ̀yọ́ Ìgbò tó fi débi tá a wà yìí tó ti yé yín ẹ jẹ́ n gbọ́ kí ló sọ níkẹ́ kí ló sọ ó béèrè question ni ẹ fi lẹ̀ ó béèrè question ni sórí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà lórí ayélu ẹ mọ̀ tó hàn rárá
àmọ́ pé bí ọ̀tẹ̀ àwọn aráàlú bàbá ńlá bàbá yẹn ti pọ̀jù mo mọ̀ pé máa padà wá máa wá block this time because mo fi ẹlẹ̀ tẹ́lẹ̀ mo rò pé máa dákẹ́ ni but mo wá máa block ẹ̀ sìn máa block ẹ̀ sìn mo mọ̀ pé ẹni tó wà ń bẹ̀ yẹn ó ń díbọ̀ ni ṣe rí Ọ̀yọ́ Aláàfin ó ní àmọ́ ní ilẹ̀ Yorùbá ó dẹ̀ wà nínú tàn ṣe rí lè pé Ìjẹ̀bú ní Yorùbá táwọn Ìjẹ̀bú ọba wọn gọ́gọ́ sọ ní Wàdáyé làwọn ti wá bẹ́ẹ̀ ni ó ní Ìjẹ̀bú Wàdáyé náà làwọn ti wá ṣe wá rí pé wọ́n pe Ọ̀yọ́ ní Yorùbá èèyàn kan sọ̀rọ̀ ní Queen Elizabeth wá ń gbà kan kò ṣáà dọ́dọ̀ Aláàfin ayé Queen Elizabeth ó kéré sí the history tó wà ńlẹ̀ Queen Elizabeth yẹn nígbà tó wá yẹn òun ò mọ nǹkan kan nígbà táwọn bàbá ẹ̀ tí wọ́n colonize ilẹ̀ Yorùbá tó ti yé yín ìgbà tó colonize Yorùbá àrí thank you jàre kún ìbò ṣe ń bá mi fún ọ lẹ́sìn nǹkan tí máa ń fẹ́ kẹ́yìn ọmọ Ọ̀yọ́ ṣe nìyẹn tó colonize ilẹ̀ Yorùbá kò sí ìlú Yorùbá tó ní agbára tó Ọ̀yọ́ Aláàfin ẹnìkan sọ ó ní tó ìgbà tó gún lé wa káàkiri ó gún lé wa torí ẹ di ọ̀tẹ̀ lórí Aláàfin nítorí pé wọ́n ti mọ̀ pé àwọn bàbá yẹn ní agbára ẹ di ọ̀tẹ̀ lórí Aláàfin ṣé wá rí àgbọ̀dọ̀ máa ṣépè fún àwọn bàbá wa yìí ni wàláì bàbá wa Awólọ́wọ̀ ó kọ́ sí problem tèmi Àwíkoko Àjànàkú gbogbo àwọn Yorùbá tá a fi ń búra wa lénìí bàbá sọ díẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣé ní bàbá tó bí Adéyẹmí Lámídì nítorí òṣèlú ọmọ Ọ̀yọ́ mi ò gbọ́ rí o that was 1953 tí mi bá ṣe mistake nítorí òṣèlú ni bàbá Awólọ́wọ̀ ló ṣe lé Aláàfin kúrò lórí ipò nítorí agbára tán ní Aláàfin kẹrẹ ọba òṣèlú ní gbogbo Aláàfin lọ́yọ̀ọ́ ẹni tó bá dẹ̀ jẹ́ òṣèlú ó ní agbára ju anybody lọ ìwọ tó bá lọ lówó nílẹ̀ Nàìjíríà lọ ṣe politician tó lágbára I'm talking with experience ni o ìwọ tó bá lọ lówó olólówó ni ẹ o ìwọ lọ kọlù politician tó lágbára ní Nàìjíríà tó bá ní ṣẹ̀wọ̀n mo repeat ẹ tó bá lówó wéréwó nìyẹn náà tẹ́ fi wọ́n lẹ̀ kọ́ máa gbọ́ná máa padà blog kan tí bá wo kọ́mẹ̀ntì wọn ìwọ tó bá lọ lówó Nàìjíríà lọ kọlù olóṣèlú tó ní power ayé máa bàjẹ́ sí wọn lọ́wọ́ ni kò sí ẹni tó lè bó olóṣèlú dán kankan wò ìjọba ló nílẹ̀ ló lóko ló lágbára kò dàbí ìgbà tá à ń sọ pé Aláàfin ló nílẹ̀ Aláàfin wọn ni wọn nílẹ̀ kankan mọ́ ìjọba ló ní wọn wá ń bọ̀ ń bẹ̀ fún yín bàbá wa Awólọ́wọ̀ ṣe Action Congress ni àbí wẹ́ẹ̀tì ẹ̀ náà pé ń gbà yẹn NCN ní ìrántí tó jẹ́ bàbá wa Adéníran kò sọpọ́tì Awólọ́wọ̀ nítorí bàbá ò gba ibi tí àwọn gbà bàbá gba ibòmíì ni olóṣèlú wo ìrí nìyẹn anybody ló lè dìbò fún bàbá gba ibòmíì Awólọ́wọ̀ wá wọnú power pé ó ní region nígbà tó ní region ní kíní tó ṣe yẹn tó ní power yẹn bàbá yìí wá lọ yọ Aláàfin nítorí pé Aláàfin ibi tọ́rọ̀ ti bàjẹ́ nìyẹn o Awíkoko tó bá mọ̀ wá gbọ́n sìn kí ló lóun jẹ́ ológun dúdú oní diabetes ìwọ náà wá gbọ́ tó bá gbọ́ lọ wá ìdí ìtàn yẹn eléyìí ò ṣe kan tó ṣe máa wá tó bá tẹ gógùn aṣọ gbọ̀ ẹ̀ fún ẹ that was 1953 Awólọ́wọ̀ gbọ̀n 1954 thank you èèyàn kan ti correct me that's exactly what I'm saying ẹ jẹ́ ká jọ learn brother mi Sam Akinde Chris I love that nítorí pé ọ̀rọ̀ epu kọ́ lélẹ̀ ẹni wọ́n tún correct me NCNC God bless you nǹkan tẹ́ máa fi mọ̀ pé mi ìparọ́ nìyẹn tí n bá parọ́ ẹrú ẹni tó sọ̀rọ̀ yóò ní rí kíní sọ bàbá yẹn he ran to Ilesha on exit we know all this thank you bàbá yẹn ìwọ lè mọ àwọn kò ṣe pé èèyàn tó wà mí ló mọ̀ ẹ jẹ́ káwọn yòókù lẹ́yìn bàbá yẹn ó lé bàbá wa Aláàfin Adéníran ó lé kúrò ibi tó lé lọ ló ti gbá yẹn Iléṣà ni bàbá lọ padà sí ó tún fi iṣẹ́ ìwọnú Èkó kó tó di pé bàbá padà gbélẹ̀ mo wá sọ́njọ́ kan ṣó yẹ kí Aláàfin dáríjì fámìlì Awólọ́wọ̀ bọ̀ bàbá Adéyẹmí ò gbẹ̀san lórí òun bàbá lè gbẹ̀san lórí ibòmí o bọ̀ bàbá ò gbẹ̀san lórí òun torí mo rí ìyá Awólọ́wọ̀ àtàwọn ọmọ ìtọ́ tún lọ sáàfin bàbá wẹ́kọ̀mù wọn àwọn ò gbẹ̀san o tó bá jẹ́ yìí ni ẹ̀yin ará bí ni ẹ máa máa gbẹ̀san ó lé bàbá wa kúrò lórí oyè ó wá gbé páwà fún Síjú Adé àbí kí ló ń jẹ́ jọ brọ́dà mi náà mi létí ọba yẹn ó wá gbé páwà fún kó ṣe gbà ẹni máa wà ní gọ́vnà from there ó wá gbé páwà olórí ọba fún olórí ọba doesn't belong to Ilé-Ifẹ̀ bọ́ mi ìfẹ́ sọ́jú kó má dìjà ṣé Adérẹ̀mí ni ẹran mi létí Adéjìmí
please come online sọ fún mi ṣé Adérẹ̀mí ni Awólọ́wọ̀ gbé agbára yẹn fúngbà yẹn ibi tá a ti ní wàhálà nìyẹn. In 1937 meeting of Oba Head in Ọ̀yọ́ was child by Ọọ̀ni of Ifẹ̀. I know Siyan Bọ́lá Ládìgbòlù respected Ọọ̀ni Adérẹ̀mí kó gbogbo nǹkan tá à ń sọ náà nìyẹn. Ìjà kọ́ lélẹ̀, I know that history. That same 1937 you are talking about, that was ìgbà tí àwọn bàbá yìí ń gba salary. Ìwọ ló rán mi létí o, màá dẹ̀ sọ, bọ̀ kí tó sọ̀rọ̀ salary yẹn. Bàbá wa yìí ó lé bàbá Aláàfin kúrò lórí oyè. Ó fi ìkan nínú àwọn olórí Ilé Ifẹ̀ ó fi ṣe olórí ibi tá ti wọ wàhálà dé nìyẹn. Aláàfin ló head gbogbo ilẹ̀ Yorùbá. Ìwé ẹ̀ wà. That was 1937 tí bàbá yìí sọ yìí, or 1935. Mo ní history yẹn lọ́wọ́ bàbá ló fún mi. The salary tí wọ́n gbà yẹn, ẹ má jẹ́ ó dìjà o, mo kàn fẹ́ sọ ni o. Ó ti lọ o, ó dẹ̀ ti kọjá. Aláàfin ló gba the highest salary, followed by Àwùjalẹ̀, Aláké, Olúbàdàn, Ọọ̀ni ní number 5. What are we talking about? Ní bó ṣe ní agbára sí. Bàbá Aláàfin jẹ́ ẹnìkan tó jẹ́ alágbára, jagunjagun, làwọn bàbá tó bí àwa lọ́mọ. Wọ́n máa ń jagun ni. Kò sí ni ẹnìkan tó bẹ̀rẹ̀ mo ní bàbá kan náà tó sọ máa dá lóhùn bí. Tí o bá jẹ́ jagunjagun, tí bá ní àwọn ẹ̀gbọ́n, tí bá ní agbára jù wọ́n lọ́wọ́ tó bẹ̀ kó sọ̀rọ̀. Tẹ́ ẹ bá wá mú ẹ̀jẹ̀ tó sọ fún yín. Nígbà tó ń gba ìṣákọ́lẹ̀ Lájì Abbas máa wò mí. Tí bá rọ́ọ̀gì bàbá yẹn tó correct mi bí. Nígbà tó ń gba ìṣákọ́lẹ̀. Ṣé wọ́n sọ fún yín pé Ilé Ifẹ̀ ọ̀sán ni? Ó ní bọ́ èso tí wọ́n. Okay, ẹ wá bí dámì kó ṣẹ̀ṣẹ̀ wọlé ni ó ṣe forí pípé gbọ́rọ̀ yìí. Ibrahim Adéwálé, do you want to learn or over course? Tó bá yẹ over course ni, I will block your fucking mother right here now. But tó bá fẹ́ learn, ask question. Dámì pé orí ẹ̀ ò pé ò tètè wọlé. Bàbá tí wọ́n bẹ̀rẹ̀ pé kí ni bàbá ṣe? Mo ti sọ bàbá Awólọ́wọ̀ lé kúrò nítorí pé kò support politics wọn ni. Lọ bèrè lọ́wọ́ anybody. Ọmọ ọdún mélòó ni ẹ? Mi ì rí picture ẹ náà. Mi ì bá sáré wo èjì ẹ. Only what the old Aláàfin did before he was sent to throne. You are just saying what you don't know nothing about. Bàbá ẹ̀ ò mọ̀ tó mi. Ọlọ́run. Adéwálé, bàbá ẹ̀ kò mọ̀ tó mi. Bàbá tó bí ẹ àti bàbá tó bí bàbá ẹ̀ wọn ò mọ ìtàn Yorùbá tó mi. Àwọn ò nílì láti gbé ìwé síwájú kàkà tán. In tó ṣe ni pé bàbá ò support wọn. Ó ní Awólọ́wọ̀ lu agbára ìjọba ló fi lè jáde. Orí ẹ̀ burú. What are you talking about? What are you talking? Mi fẹ́ lọ́bẹ̀. Mi fẹ́ lọ́bẹ̀ kó má di wàhálà. Mi fẹ́ lọ́bẹ̀. Bọ́ ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ kí n tó ẹni kìíní ẹ sọ fún dáàdi yín ẹ jẹ́ kó lọ ṣe ìrùkẹ̀rẹ̀ tó ní agbára báyìí fún bàbá. Kí bàbá yé gbé ọ̀pá mọ́, ọba kì í gbọ́pá. Àwọn gbọ́pá ọba ló máa ń gbé ọ̀pá lé ọba lẹ́yìn. Ẹ ti ní ọba ni. Àmọ́ ní òtàn táwa gbọ́ ìjà kọ́ olóòṣà bàbá wa ni. Èmi ò lè rí right history. Ó dà pé o fẹ́ gbọ́rọ̀ now, let me block you. Let me block you. Ọ̀rọ̀ meeting kọ́ là ń sọ yìí. Ọ̀rọ̀ meeting kọ́ là ń sọ yìí. O fẹ́ gbọ́rọ̀, tó bá fẹ́ gbọ́rọ̀ ni màá fi ẹlẹ́bọ̀ tó fẹ́ gbọ́rọ̀. Jẹ́ fún ẹni one more chance. Tó bá ti make any comment sin, I'll block you. Ọ̀yọ́ náà ń pè bí kò ṣe Ilé Ifẹ̀. Sam Makinde Chris Adesola. That's not the truth. Go and do your research and stop rewriting history. Aderemi was on in 1930 and was the one that chaired the 1937 meeting. Ọ̀rọ̀ meeting kọ́ láǹsọ̀. Yorùbá rí ẹ̀ ò pé. Sọ̀rọ̀ meeting láǹsọ̀ yìí. Tí bàbá bá ní kó wá sáàfin, definitely mo lè pè yàn bí kí kéèyàn lead kó ṣe kí ni yẹn mi ṣe ẹ̀ tí mi ìpò lórí ni. O gbọ́n, o serious. O fẹ́ gbódòdó ọ̀rọ̀. Màá block your ass because tó bá ti gbódòdó ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ìmáṣe nìyẹn. Ọ̀yọ́ page lélẹ̀, you can get out and go somewhere and talk. Tẹ́ bá fẹ́ gbọ́rọ̀. Thank you Jare Adébọ̀wálé Bọ́lájí. Oníbàjẹ́ fún Abbas, mo rí gbogbo yín. Odùduwà ń gbé ọ̀pá, ó yàtọ̀ síra wọn. Ọ̀gbẹ́ni, you don't know what you are talking about Abbas. Ọ̀pá mélòó lórí lọ́dọ̀ Odùduwà, ṣó ti bí ìyá ẹ̀, ṣó ti bí ìyá tèmi, ṣó ti bí bàbá wa tó fi lọ́pàá lọ́wọ́ Odùduwà, ẹ̀yin wèrè. Ṣé bí báyìí la ṣe mistake tẹ́ lọ mú èèyàn dúdú tó sọ di Christian mọ́ alọ́wọ́ náà nìyẹn. Dọ́là, àtọ́ sọ di Jesus. Èèyàn dúdú, ó náà sọ di Jesus. Wọ́n mú péjọ èèyàn kan bí kan wọ́n yà, wọ́n ní Jesus Christ ni. Wèrè inú yín mélòó lórí Muhammad sí lójú rí. Ta ló mọ picture Odùduwà gangan? Èrè ni gbogbo yín rí. Nígbà tó lọ ń gbọ̀pá, bàbá yín Adérẹ̀mí tó gbọ̀pá. Síjú adé tó fi wọlé sùn. Nǹkan tó máa rí lọ́wọ́ rẹ̀, ìrùkẹ̀rẹ̀ ni. Wọ́n ní adé la fi mọba, ìrùkẹ̀rẹ̀ la fi mọ̀jòyè. Ìrùkẹ̀rẹ̀ ló wà lára nǹkan tí Aláàfin ní ìrìṣà gbọ́dọ̀ máa mú dání. Abbas ò mọ nǹkan tó ń sọ. Ó dùn mí kó ní fóònù ni mo ti ṣe kíní.
mi bá ṣú ẹ kíní yẹn ó dàn pépà yẹn wà lọ́wọ́ mi ó dùn mí yìí ó dùn mí mú bọ̀ màá fi hàn yín sí tí bá lè rí inú ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ màá fi hàn yín sí ẹ jẹ́ ìmọ̀ nǹkan tẹ́ ẹ sọ ẹ kàn sọ nọ́sẹ̀nsì lẹ́nu jẹ́ ń lọ sókè ó yẹ kí n rí péjì òun ni mo fi ń ṣe ṣóò ni tí ó bá sí péjì ni ẹ rí lẹ́tà yẹn 1937 number 5 lọ ní ìrìṣàwà wọ́n ti wo fíìmù Yorùbá wa gbá yìí níkẹ́ wo ó dà pé olùgẹ́ẹ̀tì wọ́n ti wo fíìmù Yorùbá orí wọ́n ti yí ní 1937 the salary ana ayé mi oh thank God Ọlọ́run ṣọba àkà wàláì ok ẹ jẹ́ kọ́kọ́ kàkí tó fi hàn yín o ẹ̀yin èèyàn máa gbọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ágìrì ẹ̀ máa rí lẹ́nìí ìwé ìkan wọn ti bí mi wọ́n ní grant and salary of chief obas in the southern province in 1938 ẹjọ́ ẹni tó bá ti di screenshot ẹ̀ o rè ìgbàgán ẹ rí pé pépà yóò ṣe pépà sí ẹ ká dáadáa ìwọ́n tó ń béèrè stupid question lọ́wọ́ mi torí mi ìfẹ́ sọ̀rọ̀ tó máa fa controversy but ẹ̀ ń fà mí bẹ́ẹ̀ ṣe ń fà mí yìí náà ó possible kí n bọ́ sínú ẹ̀gbá finally ẹ wò ó rè Ọọ̀ni Aláàfin báwo lẹ ṣe máa sọ̀rọ̀ báyìí pé Adérẹ̀mí endorse Aláàfin Festus níbo ló ti gbọ́ tí ẹ má jẹ́ ń bú ẹ brọ́dà mi o níbo ni wọ́n ti gbọ́ sú ẹ má jẹ́ ṣe rí wọ́n ti fẹ́ dorí wàrú ṣe rí eléyìí ṣe rí pépà yìí wàláhì wọn ti bí mi pépà yìí ọ̀dọ̀ bàbá Aláàfin ló mú pépà yìí jáde fún mi ẹ wo pépà ni mo screenshot ẹ ni ok ẹ jẹ́ wá ka sálárì yẹn fún yín ẹ má máa gbọ́ ìtàn burúkú Festus èmi ò mọ ọmọdún tó jẹ́ o bọ̀ ẹ má jẹ́ kán ṣì wà lọ́nà ẹ má ó nílé ẹ jẹ́ kí tún fi hàn yín ó rè ìwé yìí wọn ò tí ì bí mi ẹni tó bá wo ìwé yìí dáadáa ẹ rí pé kò ṣe ìwé ìsìn rárá ẹ wo dáadáa ẹ wá jẹ́ ká sálárì fún yín wọ́n ní paragraph 4 the salary of first class and second class chief in the southern Yoruba land ẹ máa gbọ́ o kódà wọ́n tẹ̀ kọ́ yẹ síbẹ̀ gan èmi ò ká débẹ̀ ní ọdún yẹn ní 1938 Aláàfin Ọ̀yọ́ ń gba 4,200 pounds ẹ máa kọ́lẹ̀ o territory tó lágbára náà ni wà mo mọ̀ pé ẹ tún máa yí wọ́n tún fẹ́ yí ẹ tún gbọ́ salary based on territory ṣé kí ló ń ṣe èèyàn ọmọ ìdómi yìí ẹ fẹ́ gbọ́rọ̀ tẹ́ ẹ bá dẹ̀ fi nǹkan lẹ̀ gidi fún ọmọ yín ẹ kàn máa sọ sọ́kùsọ fún ọmọ yín ni wọn ò ní mọ̀tàn kódà ìwò wàá gba Yakim mo jẹ́rìí ọmọ Àtìbà wọ́n ti sẹ́ǹdẹ̀ sí mi èmi náà ti rí number 1 Aláàfin Ọ̀yọ́ ó gba 4,200 pounds láyé pounds ni o Aláké of Abẹ́òkúta wọ́n gba 2,250 pounds Àwùjalẹ̀ of Ìjẹ̀bú Òde wọ́n gba 1,700 pounds Ọba of Benin wọ́n gba 1,650 pounds Ọọ̀ni of Ifẹ̀ as number 5 wọ́n gba 1,444 pounds ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ bí o second class ọba ẹ wo báyìí pín o ní second class ọba Olúbàdàn tún gbowó ju Ọọ̀ni àti ọba Benin lọ ó gbowó ju Àwùjalẹ̀ lọ kódà Olúbàdàn tún gbowó ju Aláké lọ what are you people talking ṣe mọ́ bá wà tó ni ní tó bá wù kẹ́ ẹ wí ẹ máa gbọ́ ilé bí bàtí ẹ̀ paṣọ yẹ máa gbọ́ yìí láàdá repeat ẹ̀ lẹ́ǹkan sí second class ọba Olúbàdàn gba 2,400 pounds Òwe of Ìjẹ̀ṣà ó gba 1,400 pounds equivalent to the money Ọọ̀ni of Ifẹ̀ collected mi rí ẹlẹ́ẹ̀kẹta yẹn yìí Ọ̀kọ́lọ́mọ send ẹ̀ sí 1748 second number mi Akim ni o Akim Ọ̀kọ́lọ́mọ mo ń pè àbúrò mi lélẹ́yìí o send ẹ̀ sí 1748 202 855 1748 ìwọ tó bá fẹ́ bú mi náà pè síbẹ̀ gbogbo ọ̀fọ̀ tẹ́ ń pa ẹgbọ́n tí mo ń sọ fún gbogbo yín tẹ́ ń pè pé ẹ pò gèdè yín dáadáa tó ti yé àwọn oníjà ìtàn tó ti wà nílẹ̀ làwọn máa mú wa ẹ má change ìtàn ẹ má balẹ̀ Yorùbá jẹ́ ẹ fọwọ́ adé àtàláàfin lẹ̀ ẹ jẹ́ kó máa yí bọ̀ lẹ́ẹ̀kan sí ẹ wò ó torí gbogbo àwọn tó máa argue ó lélẹ̀ ẹ wò dáadáa ẹ tí ò bá rí ẹ zoom ẹ kẹ screenshot ẹ screen record ẹ fi hàn ọmọ yín àwọn ọmọ yín ẹ fi hàn wọn màá tún kà lẹ́ẹ̀kan sí payroll ìyẹn show nígbà tó pè nǹkan ní first class ọba ọ̀gbẹ́ni kan sọ̀rọ̀ sí ó ní they paid nítorí territory Aláàfin ní territory tó dá sóti pé ọkàn ti fi pàkúté mọ́ ó ti yìnbọn mọ́ rẹ̀ lẹ́sẹ̀ èmi ò mọ Bọ́lá Kóyì èmi ò mọ ó tọ́ ni ó ń béèrè wáì lọ́wọ́ mi ṣé èmi àti ẹ wọn ò tí ì bí yẹn lóbi inú àtàwà ń bì èmi àti ẹ mọ̀ ni this history is 1938 èmi ò sọmọ 1938 tó ti yé 30 years after náà bí mi
so bá mo ìfẹ́ dáhùn question yìí down now ó ní mo ní ìyá ẹlòmíì gan wọn tí bí 1938 yìí ó lè bèrè lọ Google èmi ò mọ̀ ṣé wọ́n sọ pé wọ́n sanwó fún wọn ni mi mọ̀ government oníkálukú ló sanwó fún wọn sìn before was federal governor ìlú ẹ ló sanwó tí wọ́n bá mo lè sọ fún wọn sì ká mọ̀ traditional supremacy ni Mr. Man mi ò ní bẹ́ẹ̀ jà because ó ti fún mi láwọn kọ̀kọ̀ tí mo rí point ńbẹ̀ this is 1938 I will repeat it ẹ gbọ́ dáadáa the salary of kí ebi first class náà pè wọ́n the salary of first class Aláàfin ọmọ okùn yẹn gùn ẹ má fi wéra wọn rárá ẹ mọ̀ pé yẹn lè já burú kó lágbára ju gbogbo anybody lọ ẹ má gbà fún ni ẹ jẹ́ fi àwọn road transport ẹ jẹ́ fi ṣe sample irú àwọn tó lu ọmọ control àwọn tó jù lọ wà ńbẹ̀ ṣé wọ́n gbà lọ́gàá ni irú àwọn tí Ṣẹ́gun control lẹ́ni àwọn tó jù lọ wà ńbẹ̀ ṣé wọ́n gbà lọ́gàá ni irú àwọn tí Kúnlé body control lẹ́ni àwọn tó jù lọ wà ńbẹ̀ ṣé wọ́n gbà lọ́gàá ńbẹ̀ ẹná tí mọ̀ ọ̀gá èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo mọ èjì mi ẹgbẹ́ ọmọ mi àjọ ṣiṣẹ́ ni kí ló ń ṣe yín gọdẹ ń ṣe bí wèrè ìjọ jù mí lọ tó tún ní bọ́ọ̀sì jù mí lọ ó ń gbowó jù mí lọ ọ̀gá ẹ̀ ni ẹ gbàgbé ẹ yẹ máa kágun àkàsẹ́yìn ẹ jẹ́ sọ síbi tọ́rọ̀ wà ká má jà mọ́ ẹ jẹ́ ká sọ síbi tọ́rọ̀ wà ká má I understand but I'm telling you the fact nothing but the truth let's stop all this ranting Aláàfin lólórí ní lólórí àwọn onídìí yẹn mọ́ o bàbá wa ní jíjẹ́ fún mi pé òun bẹ́ẹ̀ ni kọ́kọ́ já o bẹ́ẹ̀ ni ó gbẹnu mi tó bá dàbí rẹ confam Aláàfin sọ fún èmi pé kí n sọ pé ohun ibẹ̀ yẹn mo fẹ́ fi parí ọ̀rọ̀ ìbọ̀ mú bọ̀ kí n tó parí ẹ̀ màá tún repeat kí ni lẹ́ẹ̀kan sí ẹ fọ̀rọ̀ 1930 lẹ̀ bàbá mi àti di it's not 1930 it's 1938 it's not 1930 Bọ́lá Kòyìn mi nígbà ilé it's 1938 ó ní wọ́n kọ́ bódìlì bíi ni níbo ni wọ́n ti rí tiẹ̀ ó rè é tó ti rí ó ti rí 1938 níbo ló ti rí ìwé yìí bàbá Aláàfin ló mú fún mi kò ṣe pé mo kàn múwèé lórí íńtánẹ̀tì ìjọ tí mo ti jù lọ ní kálukú ti ní lọ́wọ́. Aláàfin bá support Igbo man against Yorùbá unity politics náà ń pè òṣèlú nìyẹn gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ṣé ẹ lóní kan lè kó lórí òṣèlú pé tí ń jáwọ́ díẹ̀díẹ̀ lórí pé tí ń jáwọ́ olóṣèlú anybody ló lè support nígbà tó ní pé ìkànnì ẹ̀yin Yorùbá ó ní pé kò sóòótọ́ ó dẹ̀ support Igbo man tó tó bá support Igbo man ṣé ẹ lóní kan lè kó lórí òye nítorí lágbára òun náà ni bàbá Awólọ́wọ̀ ti ba gbogbo ẹ̀jẹ̀ sí ó ti lọ ṣé bó náà bára wa jà yìí tí ó ṣe pọ́n fẹ́ pín wa lówó ń bẹ̀ àbúkọ́ náà bára wa jà yìí máa tún sọ lẹ́ẹ̀kan kí n tó wá sọ̀rọ̀ tí bàbá rán mi sí gbogbo ìlú ó rè Aláàfin Ọ̀yọ́ ó gba 4,200 times 2 ni nígbà tí Aláké máa gbà Aláké gba 2,250 ṣe rí pé times 2 nìyẹn Àwùjalẹ̀ gba 1,700 nígbà náà gbogbo àwọn bàbá tá à ń jà lórí gbogbo náà ti kú ọba Òbíní 1,650 ó ti lọ Ọọ̀ni of Ifẹ̀ ó ti lọ ṣé 1938 ni ikú bàbá yèyé ìjọba ni ṣe bá yẹ àwọn Adéran ni what are you people talking about bàbá ìjọba ní 1968 kọ́ ni ṣé 1968 ṣá 1971 ọba Àbíní gba 1,600 pounds Ọọ̀ni gba 1,400 wọ́n wá bọ́ sí second class ọba Olúbàdàn of Ìbàdàn ó gba 2,400 wọ́n lè bú Òwe of Ìjẹ̀ṣà ó gba 1,450 ó tún tọ̀ ní lọ ẹ má jà máa bára wa jà ẹ jẹ́ àgbàgbé ìtàn ìtàn ti lọ gbogbo èyí tó ní kálukú yín ṣe yẹn ẹ ń tọrọ ayé jẹ ní àwọn ò nídìí láti dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá mo dó bẹ́ẹ̀. ok ẹ torí èèyàn kan tẹ̀ tún wọ́n ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ mo máa ń like challenges wàá gba ìjàre ìyẹn ti ó ní Búsàrí ti ní dey play ó ní Aláàfin support Akíntọ́lá which is Yorùbá man from Ògbómọ̀ṣọ́ èmi ò túmọ̀ yẹn èmi ò ń parọ́ torí mi ò mọ̀ òun kọ́ síbẹ̀ ń sìn Wizzy àbí kí ló Wizzy Young ṣé Yorùbá lélẹ̀ torí ọ̀lọ́ ó jẹ́ lọ forúkọ gidi síkàlẹ̀ dẹ́ ẹ̀ mọ̀ ẹ̀yin tí a bá ti fẹ́ búyàn lẹ́ máa ń lo orúkọ òfò báyìí lórí íńtánẹ́ẹ̀tì orúkọ wèrè orúkọ dẹ̀dẹ̀rìn ẹ̀ nílò orúkọ bàbá yín mi ì bú ẹ ọbọ̀ tó tọ̀rọ̀ ní ká má sọ ó lè jẹ́ orúkọ tó ń lò yìí Wizzy tó Young tó ń lò yìí ó lè má jẹ́ kó débì kankan àbí sọ́njọ́ tí ìyá ẹ̀ bí ẹ orúkọ tó sọ ẹ̀ gangan ló ẹ kó máa jẹ́ orúkọ tèmi orí èsì àbáṣọ láti púpọ̀ ó forúkọ ẹ bẹ́ẹ̀ ìwọ ní Wizzy Young ó mọ̀ pé orúkọ tó gbèsè yìí gbogbo ayé lórí ó lè jẹ́ orúkọ ọkọ̀ fi star ni ó lè má star lórúkọ tí bàbá sọ ẹ òun gangan nìyẹn fi ń dìde láyé tó bá mọ̀ lọ bèrè túmọ̀ ààrẹ lọ bèrè Almaroof ààrẹ yẹn àbí orúkọ oyè ni lọ bèrè Almaroof wà ní pé wọ́n ní olókìkí nígbà tí wọ́n sọ̀rọ̀ ẹnìkan dẹ́ lónìí that is a lie he supported Zik not Akintola ìkànnì Aláàfin supported Igbo man against his own people brother mi Buhari jáde sí Búsàrí ó ní dey play Aláàfin support Akintola which is Yorùbá man from Ògbómọ̀ṣọ́ bam ó yá case close kábíyèsí o
kábíyèsí ọwọ́ adé ẹlẹ́wọ̀ ẹ̀tù ọba ńlá ọba tí ìfọba jẹ ọba tá a rí tá a kápó lápó ọba tá a rí tá a kọ́fà lọ́fà bàbá mi yìí ọlọ́run mà níjó bàjẹ́. owó ṣe ń kọ́ sí òfin. ìyàwó àti ìdẹ̀tí tún sọ̀rọ̀ ìrọ̀ ẹ̀ máa gbọ́ yẹn létà ẹ dákun torí ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Àtìbà gbogbo ẹ̀yin ọmọ Olúkú Ewu gbogbo ẹ̀yin ọmọ aládé gbogbo ẹ̀yin ọmọ olóyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùnlú kábíyèsí ni sọ fún yín pé òun gẹ́gẹ́ bí ẹnìkan o Ọ̀wọ́adé Akeem Ọ̀wọ́adé kábíyèsí ẹlẹ́wọ̀ ẹ̀tù wà bàbá lòun ò bẹ́ nìkankan níjà o bàbá ní ọmọ ọ̀yọ́ ọmọ bàbá lòun àti Ọọ̀ni tí bá sọ síwájú mi ní rí prógrámù yìí ṣe bàbá wa ní sọ fún gbogbo yín including Awíkókó àti àwọn ajá ìyókù wípé ìrẹ́pọ̀ lòun fẹ́ o òun ò fẹ́ wàhálà nílẹ̀ yìí o ṣe rí ibi tí ìrọ̀ ò ti da ẹ wo ogun rèé bàbá gọgọ ló pè yìí bọ̀ má pe bàbá létà fẹ́ pé bàbá ní aago mi kejì ní o láìláìláìlá o kábíyèsí mo wà lórí show àmọ́ tí bàbá bá lè pè mí sórí +1 202 855 1748 bóyá bàbá fẹ́ bá wa sọ̀rọ̀ ní o +1 tí bàbá bá ń wo show yìí +1 202 855 1748 mo fọlọ́ ìbúra Aláàfin ló pè mí bóyá bàbá fẹ́ bá wa sọ̀rọ̀ ni àmọ́ tí n bá gbé kíní ó máa cut ẹ dákun ẹ yẹ mọ sí ọbọlá tẹ bá wà lórí bí tẹ bá bàbá sọ̀rọ̀ Taofeek Ọpẹ́yẹmí ẹni kí bàbá pè mí lórí +1 202 855 1748 ó dẹ̀ dùn mí ó dùn mí tí bàbá bá lè pè sórí WhatsApp mi ẹ bá mi kọ́ mà kí pin ẹ̀ ìwọ tó bá fẹ́ bú mi náà ò lè pè sórí ibẹ̀ nọ́mbà show ni mo nítorí pé nọ́mbà yìí ni mo ń lò aago Aláàfin òṣàgò tí n gbọdọ̀ má gbé àmọ́ nítorí pé mo fẹ́ sọ̀rọ̀ tí bàbá rán mi tán kábíyèsí ẹ má bínú kábíyèsí bàbá lòun ò bẹ́ẹ̀ nìkan kọjá o àmọ́ tí ọba bá rí nọ́mbà yìí tó bá pè sórí eléyìí ẹ wàá gbóhùn Aláàfin fúnra rẹ̀ pé ẹ jẹ́ aṣọ gbẹjẹmọ́wọ́ Aláàfin lòun ò báyàn kọ́kọ́ dúpọ̀ òun ò dẹ̀ bẹ́ẹ̀ ni kọ́kọ́ dúpọ̀ ọba òun ò dẹ̀ bẹ́ẹ̀ ni kọ́kọ́ jà lórí olórí ọba bàbá ní kí gbogbo àsìmẹ̀dọ̀ ẹ rí pé torí ẹ̀ ní mi ṣe bẹ́ẹ̀ bú wa ẹwà èdè or what Búsàrì kò yé mi o èwo nìyẹn ṣé tó olóṣà ẹwà èdè ti sọ Búsàrì ẹwà èdè ti sọ ṣẹwà èdè ló ń jẹ olóṣà lọmọ yẹn kábíyèsí ó dà ẹ̀sán fìlì yẹn náà dáa online business ṣáà máa wá gbáwọn èèyàn mi torí online business yẹn mi ò rí sí ṣe rí èèyàn mi ẹ jẹ́ kí n parí ọ̀rọ̀ yìí mú láti gbé aago bàbá tí bàbá bá wá ní jáde padà òun fẹ́ kẹ́ gbọ́ voice ń jáde o mo kí gbogbo yín Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ àyíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo àlọ́ ṣàgbéjẹ́ mọ́wọ́ ẹ̀yin ọmọ ilé Ifẹ̀ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ báwọn eléwì kan wáṣẹ́ gidi kan sọ̀rọ̀ kó sọ ìtàn kó yé máa bú ọba Awíkókó ti bú ọba wa dáadáa o ẹni pé mi ò fèsì o èmi ò bú ọ ní o bọ̀ mo fi Ọlọ́run bá búra ẹ̀yin ọmọ ilé Ifẹ̀ tẹ́ wà ń bì ẹ lọ pé a tó jẹ́ ẹ̀gbọ́n yín tí Awíkókó bá tún fi lè bọ́ta lẹ́ẹ̀kan sí tó bá fi lè sọ̀rọ̀ ègé sí ẹlẹ́wọ̀ ẹ̀tù ọba Ọ̀wọ́adé ìkan tẹ́ ẹ̀gbọ́n rí ẹ máa gbọ́n bì ẹ wá lọ mú òṣà yẹn wá ṣẹ̀ṣẹ̀ sá sí mi mo rí gbogbo ọwọ́ tẹ̀ ń ṣe ọwọ́ yóò lè bà mí nítorí pé gbogbo gitélégèdè bá fọ́ bà dúdú ló máa dún ẹ lè ṣe kankan fẹ́mi o èmi ò ní kíni kan mi ní nǹkan kan àmọ́ mo ní Ọlọ́run ẹ má kọjá àyè yín ẹ má fi ọba ta yín ẹ fi àwọn ọba yìí lẹ̀ ẹ jẹ́ kó Ọ̀wọ́adé jọba ẹ jẹ́ kó gbádùn ayé ẹ̀ àti ìgbádùn àwọn Ọ̀yọ́ gangan tó sì ń jà lórí ọba ẹ̀yin ti lé náà tún sọ̀rọ̀ ẹjọba ò lè fẹ́ ka ṣe sí inú Ọ̀yọ́ gan kan sì sọ pé àwọn ò tí ì gbà ẹ̀yin náà lè rí sítórì Ọ̀yọ́ ni bàbá tó bí mi ti yan Bọ́lá Taofeek ẹ̀yin náà àwọn náà rí sítórì náà tún sọ pé báyìí ó dùn mí Ọlọ́run níjó bàjẹ́ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi eléyìí mo kàn fi fà wọ́n létí ni wàláì mo fi fà wọ́n létí ni o tẹ́nibọ̀dì bá tún jáde mo dẹ̀ mọ̀ pé máa jáde àmọ́ mo fún wọn láyè láti jáde
Gbogbo ọmọ Yorùbá pátápátá ó yẹ ẹ ṣe kábíyèsí f'Aláàfin. Kábíyèsí o. Gbogbo ọmọ Ọ̀yọ́ pátá ẹ ṣe kábíyèsí kọ́bọ̀ ó gbọ́ lójú àbàtà ní ẹ ṣe kábíyèsí f'Aláàfin. Kábíyèsí o. Ikú ò ní pẹ́ ní bá ṣe kábíyèsí tá a bá gbọ́. Ní ẹ ṣe kábíyèsí f'Aláàfin. Kábíyèsí o. Abímbọ́lá. Ọba táyé rọ̀bí agogo. Kábíyèsí. Ọdúndún sòde dẹ̀rọ̀. Aláàfin pẹ̀kun ọba. Ikú bàbá yèyé aláṣẹ kejì òrìṣà. Ẹ̀yọ́ mọ̀ yọ́dà. Adéròmú yẹ̀dá ẹlẹ́wù ẹ̀tù. Ọwọ́ adé ọmọ láwà ní amúbí ẹ̀yá. Ọwọ́ adé ọmọ láwà ní agogo ìjà. Àkànnígbéra ilẹ̀ òdìdé kó jókòó. Gbéra nílẹ̀ òdìdé kó jó aró. Victor ìdí ni ìwọ náà máa bá. Àní ògbéra nílẹ̀ òdìdé jó sẹ́kẹ̀rẹ̀ jó dòdò tálàfin Ọ̀yọ́ jó. Ẹ bá ti dágùrè ẹ̀rọ bá o. Dúdú sọlá ọmọ rẹ̀ náà wá dé. Dúdú parí ọlá àbí bàbá jẹba. Ó sọdọ bí ogún ìjàlú rúmọlẹ̀ tí ń gbénú ààfin. Ọgbàdùn yàdúmá adúkàlẹ̀ ìsọgbà. Òòsà tí gbogbo Ọ̀yọ́ ń pè. Àkànní ọkọ Adúwùmí ọmọ Abímbọ́lá. Adúwùmí ọmọ Abímbọ́lá tó fá Bímbọ́lá. Ọmọ ńlá tó fọmọ ọba tó tún wá dayaba. Ọba Abímbọ́lá ọwọ́ adé. Àrọ́mọdọ́mọ Àtìbà. Àrọ́mọdọ́mọ Adédù Agúnlóyè bí òyìnbó. Àrọ́mọdọ́mọ Láwàní amúbí ẹ̀yá. Àrọ́mọdọ́mọ Láwàní agogo ìjà. Àrọ́mọdọ́mọ Adéròmú yẹ̀dá ẹlẹ́wù. Ẹ bá ń kárẹ̀ mọ́ Adéròmú. 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 Èrò bẹ́ẹ̀ mọ̀ létè. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ o, according to the time tí mo bá bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K, Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Ẹ̀yin àgbà ní bí wọ́n bá lọ lógún ọdún, ọjọ́ kan lòtítọ́ máa bá. Àwọn ọmọ Yorùbá tàtà, wọ́n ní bàbá Tinubu lọ France, ọmọ bàbá sunkún síta, bóyá kí n dẹ̀ ní wọ́n pariwo síta, wípé kí ló dé tẹ̀ ń tan Nigerians. Bàbá òun kò lọ ṣe mítìnì ní France. Bàbá òun kò lọ ṣe mítìnì ní France. Ọmọ Tinubu bọ́ síta, ọmọ Tinubu gbóhùn sókè, ọmọ Tinubu sọ̀rọ̀ sí Mike. Wọ́n ní kí ló dé tẹ̀ ń parọ́ tan Nigerians. Gbogbo èyí tẹ́ sọ wípé bàbá lọ sí France, bàbá lọ ṣe mítìnì ní France. Ọmọ Tinubu já wa sí. Wọ́n ní bàbá ò lọ ṣe mítìnì ní France. Ṣẹ́rí prógrámù yìí, mo kàn fẹ́ ká jọ fi create awareness fúnra wa. Ká jọ fi bára wa sọ tọ̀rọ̀, ká jọ fi bára wa sọ ìtó ń jó òun. Màá gbé fídíò sí, ẹgbọ́n kan tọ́mọ Tinubu sọ. Now, àwọn ọmọ Yorùbá tàtà, ìbéèrè ti tèmi àti ohun tó ṣe pàtàkì tó ṣe kókó tí mo fi gbé fídíò yìí wá kò ju wípé ẹ jẹ́ ká wo lọ wò bọ̀. Ẹ jẹ́ ká wo lọ wò bọ̀. Bàbá tí wọ́n ló lọ ṣe mítìnì ní France wípé ọ́fíìsì ìsìn France ló dẹ̀wà kò sí l'Aso Rock mọ́ l'Abuja. Tí bàbá bá wá ṣe bẹ́ẹ̀, tó bá parí ẹ̀mí wọn síbẹ̀, ó ti kúrò lẹ́ni tá máa sọ wípé Ọlọ́run ò ní tí pawọ́ báyìí, bàbá ò ṣọmọdé. Tí bàbá bá wá parí ìrìn àjò wọn síbẹ̀ tí bàbá ò dé, àwa Yorùbá tàtà báwo la ṣe fẹ́ ṣe? Ibo la fẹ́ fojú sí? Ohun tí àwa ṣe ń pariwo fún yín ni wípé kò sẹ́ni tó mọ̀ ọ̀la. Kò sí ẹni tó mọ̀ ọ̀la. Èmi o, Olúwakẹ́mi Lady K, Ìfẹ́olúwa show. Mi ò ro kúrò bàbá o, ṣùgbọ́n kò sẹ́ni tí ò ní kú, gbogbo wa la jẹ gbèsè ikú. Àmọ́ tí bàbá Tinubu bá ṣe bẹ́ẹ̀, tó bá fún yín ní pákéjì, because mo mọ̀ pé kí ọmọ Tinubu kó tó lè bọ́ta wá sọ̀rọ̀, there must be a reason for it. Kó tó lè sọ wípé ẹ má parọ́ fún Nigerians mọ́. Bàbá òun ò lọ ṣe meeting. Ẹ là fún gbogbo Nigerians. Ara bàbá òun ò yá. Ẹ yé tan àwọn èèyàn. Bàbá òun ṣe àìsàn ni. Kí gbogbo àwọn ènìyàn kó lè mọ bó ṣe máa gbàdúrà fún bàbá òun. Ọmọ Tinubu ló sọ bẹ́ẹ̀. Ohun tó wá mú ọmọ Tinubu tí wọ́n fi sọrú eléyìí. Ẹ jẹ́ kèmi àti yín. Ẹ jẹ́ ká máa ro àròjinlẹ̀. Tí bàbá bá ṣe bẹ́ẹ̀, tó bá kẹ́rù sọ́kọ̀. Báwo la ṣe fẹ́ ṣe ọmọ Yorùbá? Ìjẹ́ àti náwó mú ìyàwó ló di opálé. Ìbéèrè ni o. Gbogbo ẹ̀yin tẹ́ plan fún 2027.
ẹ má bínú mi ní jẹ́ kí fídíò igun ṣùgbọ́n bá mi share ká kàn lo opportunity yẹn tún fi create awareness ìṣíníníyè fún àwọn èèyàn wa ká tún fi ṣe kíni ká fi create awareness nǹkan tó jẹ́ kí n gbé wá nìyẹn fún àwọn èèyàn wa wípé tó bá ṣe bẹ́ẹ̀ tó bá di òun báwo lẹ ṣe fẹ́ ṣe ẹ̀yin tẹ́ ń pariwo 2027 bàbá yín lọ lẹ́ẹ̀kan sí mo máa sọ kíní kan wípé tí mọlẹ̀ tó máa mọ́ ọ̀la mélòó nínú yín ló mọ̀ wípé bàbá yín máa dèrò France báyìí ní dùbúlẹ̀ àìsàn ẹ wá wo pákéjì ìrántọ́ fún yín wọ́n ní bàbá lọ ṣe mítì ṣùgbọ́n ọmọ bàbá pariwo síta nítorí pé kí ni ọmọ bàbá rílé ó ríta ó rí inú rẹ́yìn ó mọ bó ṣe ń lọ kò ní bọ́ta kó wá sọ òfófó yín ó wá sọ fún yín wípé why are they deceiving Nigerians instead kí wọ́n sọ ohun tó ṣe bàbá òun kí gbogbo èèyàn kan lè bá àfàdúrà àwọn bàbá òun lọ́wọ́ tí bàbá bá wá ṣe bẹ́ẹ̀ tó bá ṣe kíni tó bá kẹ́rù sọ́kàn báwo làwọn ọmọ Yorùbá ṣe fẹ́ ṣe àti náwó múyà wá lójú pálí ká má bá padà dẹni tó máa múyà lójú pálí la ṣe ní ká gba Yorùbá nation ká bọ́ kúrò lóko ẹrú ká wá wọ̀rọ̀ kan fi ṣàdá ṣùgbọ́n èyí kan kọ̀ ẹlẹ́ẹ̀nígbọ́ ẹ̀ nígbà ẹ ló dìgbà tí Tinubu bá lọ ọdún mẹ́jọ ṣé ẹ̀yin lẹ́lẹ́mí Tinubu lọ́wọ́lọ́wọ́ bí tí mo jòkó sí tí mo ti sọ̀rọ̀ tí ẹlẹ́mìí bá dé kí lẹ fẹ́ ṣe sí kí lẹ fẹ́ ṣe sí bó lẹ fẹ́ gbé ọ̀rọ̀ yígbẹ̀yìn ọmọ Yorùbá tàtà àwọn tí wọ́n fi Fúlàní tó tún wá jẹ́ olórí àwọn terrorists ọ̀gá àwọn terrorists ọ̀rẹ́ àwọn terrorists tí wọ́n fi ṣe vice president tí wọ́n yé wọn tí Tinubu bá ṣe bẹ́ẹ̀ tó bá gbẹ́sẹ̀ léni Shettima ló máa bẹ̀rẹ̀ ṣẹ́ tí Shettima bá wá lo tẹ́nà tó kù fún ti Tinubu tán wọ́n á wá padà sọ fún yín wípé ó máa ṣe titi ẹ̀ láyé ọ̀tọ̀ ó máa lo ATS titi ẹ̀ ATS plus 2 years 10 years ó bá di màṣá kò bá níbi kankan lọ mọ́ ọmọ Yorùbá báwo lẹ ṣe fẹ́ ṣe àbí tí Tinubu bá tiẹ̀ wá dé láti France tí bàbá padà wá dákẹ́ sílé ó yẹ kí gbogbo ọmọ Yorùbá máa rò wípé ìjọ kan lè jẹjọ́ kan àkùkọ lè kọ lẹ́yìn alágbára Tinubu lè ṣe kíni ó lè jẹ Ọlọ́run ní pé at any fucking time kò sẹ́ni tó mọ̀la ohun tó mú ọmọ òòjọ́ tó ń kú ohun tó mú ọmọ oṣù kan tó ń kú ohun tó mú ọmọ ọdún mẹ́wàá tó ń jáde láyé táwa ni kú ò lè pa Aláàfin Ọ̀yọ́ tó pe rẹ̀ ní ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe kí ló pa Aláàfin Ọ̀yọ́ àná kọ́ lọ bá wa lọ́rọ̀ ẹ̀mí tó wà bẹ́ẹ̀ ní sí kí bàbá dàgbà kọ́ dògbó kọ́ fọwọ́ pawú kọ́ fèrègì jòbì kí ló pa Aláàfin àná ikú mà ní àbógúnkọ míì tún wà tó yàtọ̀ sí ikú tó mú wọn lọ kí bàbá tó jáde láyé má gbàgbé bàbá ṣàìsàn ó ṣe òṣè agbọ́ wípé bàbá lọ 2 days lọ hospital ṣáàrùn òṣè wọn nìyẹn ohun tó bá ti mú yọ̀tá ìsàn bàbá ṣe àrùn ni ọmọ ikú tí kò gbọdọ̀ pa ikú pa ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe àìsàn ṣe kó tó jáde láyé mi ò fi kú yọ bàbá mi Aláàfin Ọ̀yọ́ kọ́ lọ bá dẹlẹ̀ fẹ́ nire tó lọ mo fi ṣàkàwé ọ̀rọ̀ ni mo fi ṣe àkàwé ọ̀rọ̀ ni táwa lẹni tó wà láyé tí kò lè pa àwa Yorùbá ṣe bá ṣe fẹ́ máa jìyà lọ nìyí ṣe bá ṣe fẹ́ máa kọ̀ntínú àti máa jìyà ní èèyàn ló kú toyúntoyún nínú nítorí just 500,000 kò tó ṣèyí Tinubu fi ra internet data tó máa lò in a month 500,000 Olúrẹ̀mí Tinubu ò gbọdọ̀ fi 500,000 ra bàtà sẹ́sẹ̀ owó kíni irú bàtà wo ni ṣé slippers ló lọ fi ra ni ó ti Fọláṣadé ìyálọ́jà ìyá yóò gbọdọ̀ ra bàtà 500,000 kọ́kọ́ sẹ́sẹ̀ owó kíni 500,000 owó kíni pépà wọn ò gbọdọ̀ fi ra bàtà kan láwọn fẹ́ kó sẹ́sẹ̀ irú wọn yẹ bàtà wọn Italian shoes lọ́lọ́ ó bẹ̀rẹ̀ láti millions ni láti millions ni bàtà tán lò ti bẹ̀rẹ̀ ẹ wá wẹnu lẹ̀ wẹnu ọkọ́ ikú múyàn lọ torí 500,000 ikú múyàn lọ nítorí 100,000 ikú òmẹ́nìkan la kì í pa ta ni kú ò lè pa tó bá wá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mi bá gbà lọ́wọ́ bàbá Tinubu ibo lẹ̀yìn ọmọ Yorùbá fẹ́ fojú sí ta ló fẹ́ gbà yín báwo lẹ ṣe fẹ́ ṣe ìdí ta ṣe ń pariwo Yorùbá nation ní ẹ jẹ́ àjọ gbọ́ ẹ bá wa fọwọ́ gbóra yé ká ṣe kíni kájọ tó fi ṣíra wa níyè gbogbo 2027 ṣé mọ̀lẹ̀ tó máa mọ́ 2027 ṣé mọ̀ tó máa ṣẹlẹ̀ kó tó dijọ́ náà ṣé mọ̀ orú agogo ọ̀fọ̀ tó máa lù kó tó dijọ́ náà ṣé mọ̀ orú agogo ayọ̀ tó máa lù kó tó dijọ́ náà kí ló dé tí àjókòó kágo àròjinlẹ̀
kàkà káàgùn àròjinlẹ̀ bí ìran Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú ojoojúmọ́ là ń fojoojúmọ́ gbé omi ogun omi ọ̀tẹ̀ kaná ẹ wo ọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ ẹ wo ohun ta tún fèsì láàrin àwọn ọba tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ àwọn tí ò wá ṣọba ẹ wo Gani Adams àti olóyè Sunday Igboho tó yẹ kí wọ́n jẹ́ òpó fún wa àárín wọn ò máa gùn excuse me ẹ má bínú àárín wọn ò máa gùn ẹ wá wo àwọn tálà ń sọ̀rọ̀ Yorùbá nation gan ṣáàrin wa gùn ní àárín wa ògún mo fi ṣe example ni o ẹ wá wo àárín gọ́vùnà tó gọ́vùnà nílẹ̀ Yorùbá àárín wọn ògún àárín ìjòyè síjòyè àárín wọn ògún àárín èyí tẹ́ ẹ wò wá ìgan tẹ́ jẹ́ fáǹsì ṣáàrin yín gún síra yín báwo la ṣe fẹ́ ṣe òótọ́ gbogbo ò lè dọ́gba nítorí ìka ò dọ́gba ṣùgbọ́n kò ṣe bíi tilẹ̀ Yorùbá ó pọn mọ́ wa ní ilẹ̀ Yorùbá jù a ò fi ara balẹ̀ ká ro àròjinlẹ̀ ká wo bí tá ti ń bọ̀ ká wo bí tá ń lọ. now ẹ bá mi gbójú ayọ̀ sókè ẹ bá mi pín ètò yìí síta ẹ jájọ gbọ́rọ̀ látẹnu ọmọ Tinubu o kájọ gbọ́ ohun tó bá dé. Wetin I hear? So the people when they give appointment for Abuja say make dem come Sorrow this week dem say na France. APC òkú ò farapamọ́ fẹ́ tó máa sin. Mi ò gbọ́. All this packaging wey una dey package my papa I don't understand. So you are telling us now that we that have appointment in Abuja this week we should go to France. So they don't open another APC presidency office for France. Baba go for medical. Baba no way. This is the problem that I have in this country. After una go say this girl no get home training, what is the lies for? The president is not feeling one. Somebody that is politically 73 years old, originally above 80. My own father, you are now packaging for the citizens that Baba has gone for meeting in France. Who is that person that released that press statement? Instead of you people to tell the people the condition that Baba is so that they will be praying for the president. And just Baba needs prayer. Who has the highest number of churches in the world? Nigeria. And one of Tom and Ganusi, and I want you on Ganusi, Nigeria. So why are you telling like that? Baba go France, you go review policy. John Tori Ola, so say policy what you want review. John Tom, you don't pay IMF loan. Nigeria is no longer part of the 10 countries that are owing. At least Baba don't run down. Give people such information. Let them know what the party has done and what the presidency has done too. Baba has gone to France to go and review. At whose cost? Is it person who sponsor Tinubu go France to go review? Hey, John Toro, which policy would not be review for here? The policy that the food they are sharing up is not reaching down. Now you know one go review. The policy that local government share all the money when they collect, they pocket them. Now you know one go review. All the money when they give governors, they are not distributed equally. Share not that one and go review for France. And Torai, this government is deceiving the people, and you know that is what I don't like. My parents, I will backslide. But to be born again, me, because I want people to focus on the focus and work. But this lie that you are lying to the citizens, I don't like it. Stop disrespecting the voters. Except it is not their vote that counted. Stop disrespecting the voters. Why are you lying to people in the age of democracy? Baba is not feeling fine. Baba wants to go and see a doctor. Shey they don't repair all the hospital for Nigeria. When Baba go the one where they for. I be no hospital for body law area. Check out the hospital in Ikeja, Surulere and Tinsi. Abi Abuja. They have not fixed the health system of this country. So Baba will still go to France to see doctor. As a matter of fact, personal doctor, why are you packaging it? Lie is a Gen Z. Two people are packaging lie. The president is not feeling fine. We don't have facility to take care of the president. The president wants to go and receive medical attention. So shut down. All the people when I give appointment for Abuja for this week and next week, share. Now France will go enter plane, right? You'll be deceiving the people. You'll be deceiving. Definitely, it's like their vote did not count. Their vote did not count because what is the audacity that people have? Media, they have the Minister of Information who disseminated this kind of
information to the public. Baba no send all this line. Baba is not feeling fine. Make una gather all the pastor, all of our warning. Make them they pray for Baba. That God should strengthen him. Baba tinda kusherensi. Baba they faint anyhow. Let them pray for him. Don't package it. Don't let anything be sudden. Let our mind be prepared for the best, for the worst. Mama Parosh, Sabi lie for people. Tell the truth and let the devil be ashamed. Baba is not feeling fine. Anybody above 65 can fall sick. And Baba is not even 65. Baba is not, okay, politically 75. He is still in the range of people that can fall sick. I will only get one madam of France to see because I want to see president. Please. I've never upset ẹ̀yin bàbá mi ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o kí ló ṣe wọ fóònù yìí ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o Baba is not feeling fine and they were there deceiving the Nigerians that Baba is fine. Baba no ṣe meeting. I don't have much to say about Baba sick or Baba no sick, but mo fẹ́ kẹ́ gbọ́ statement yẹn before this woman can come outside. Láti sọ báyìí orílé oríta bàbá ń dákú ṣeré gbogbo wa la mọ̀ láti lẹ̀ wípé pákéjì ló gbé Tinubu ró owó ló gbé bàbá ró ṣé bàbá lè ṣe within 1 week kó má lọ fásitì lọ gba treatment ni? No, the answer is no. Ṣé bàbá lè wà ní Nàìjíríà for good 1 month kí bàbá má travel out of Nigeria? The answer is no. Why? Because the Baba is not okay. Tí bàbá bá wá ṣe bẹ́ẹ̀, tí bàbá bá jásẹ̀, and mind you, àsọtẹ́lẹ̀ ti wà pé before this year runs out, alágbára kan tún máa kú nínú àwọn olóṣèlú Nàìjíríà. Tí bàbá bá wá jásẹ̀, báwo la wá Yorùbá ṣe fẹ́ ṣe? Tí bá jókòó tí bá wo ọ̀rọ̀ wa Yorùbá, tí mo wo sàkúbi tí ọ̀rọ̀ wa lọ, àánú a sì ṣe mí wípé báwo la ṣe fẹ́ ṣe? Báwo la ṣe fẹ́ wa ọkọ̀ yìí? Inú odò wo la fẹ́ da ọ̀run lá sí? Because ẹni tó bá ní ojú á mọ̀ pé nǹkan tó wà lẹ̀ fún Nàìjíríà kò dẹrùn. Ẹni tó bá ní ojú á mọ̀ pé nǹkan tó wà lẹ̀ kò ṣe ṣeré-ṣeré. Àwa Nigerians báwo la ṣe fẹ́ ṣe? Àwọn ọmọ Yorùbá tàtà. Ẹ jẹ́ n padà sọ́dọ̀ àwọn ọmọ Yorùbá. Ibo làwọn ọmọ Yorùbá, ibo la fẹ́ fojú sí? Tí bàbá bá ṣe bẹ́ẹ̀, tí bàbá bá jásẹ̀ lénìí, tí bàbá bá ṣe bẹ́ẹ̀ tó bá palẹ̀ mọ́ ẹ̀gún wọn pé bye bye o ìlọ ti yá, ibo la fẹ́ gbà? Báwo la ṣe fẹ́ ṣe? Ìdí ni ta fi sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá wípé ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká gbára wa, ẹ má jẹ́ ká dúró de anybody. A lot of people tá gbójúlé nínú struggle wọ́n ti fail wa. A lot of people wọ́n ti fail wa. Ẹ wá jẹ́ ká lọ mú ọkọ̀ wípé èèyàn ló fèlì wa, èmi ò fèlì ara mi. Ẹ jẹ́ ká máa rí nírí wípé wọ́n fèlì mi ni mi ò fèlì ara mi. Ọ̀nà tí mi ò dẹ̀ lè gbà fèlì ara mi ni pé kí n dìde tán lórí ẹsẹ̀ mi, kí n jà fún ẹ̀tọ́ mi, kí n gba ìlú mi. That is it. Ṣé rí ohun tó bá mú wa tí a bá pín? Ìran Yorùbá ti ṣe kíni? Wọ́n ti kó àpẹẹrẹ ìyà. Kì í ṣe pálí ló fi kó. Pálí yẹn kéré, àpẹẹrẹ ìyà òun ni Yorùbá gbé. Tí a bá kọ̀ tí a bá pín Nàìjíríà, tí a bá kọ̀ tí a bá misuse opportunity ta ní. Gbogbo ẹ̀yin tẹ́ bá wò pé àbóyá tí Tinubu bá ti ẹ̀kú nǹkan máa dà, mo fẹ́ kẹ́ mọ̀ wípé tí Tinubu bá ṣe bẹ́ẹ̀ tí bàbá bá gbẹ́sẹ̀ lénìí, àwọn àgbà kan ṣì wà bẹ́ẹ̀ o tí wọn ò fẹ́ kí ìran Yorùbá bọ́ lóko ẹrú. Ara wọn ni bàbá Ọbásanjọ́ o, àwọn náà dìde padà wá bọ́ ṣe máa gain power padà o. Fúlàní àwa ní kẹfò kẹ́nìṣó. Ìran Dangote àfojú ìran màbo. Ẹ mọ̀ pé Dangote rẹ̀ ròyìn sínú pẹ̀lú gbogbo nǹkan táwọn Tinubu fi ojú ẹ̀ rí. Àwọn ọmọ Yorùbá tàtà ilé ti yá. Ilé ti yá. Ẹ wo ìjẹta oníjẹta ìṣèjẹta ní àbánà wọ́n ní káwọn obìnrin jáde kó lọ ṣe rally. Àwọn obìnrin tó jáde ò pé 20. Àwọn ní kébì máa lọ sórí prógrámù kí lọ máa pariwo ó yẹ bọ́ta o, ó yẹ bọ́ta o. Nígbà tí mo wo yago tí mo jí lọ́dọ̀ mi bíbà sí yago tó wà ní Nàìjíríà 5 hours difference tó yẹ kí gbogbo ọ̀tá ti kú already. Àárọ̀ tèmi ní bí ọ̀sán ni ní Nàìjíríà
tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá ní kí lọ máa pariwo lọ́sàn lọ́dọ̀ ní Nàìjíríà dé àti zàárọ̀ lọ́dọ̀ ti tèmi ṣé kò yẹ kébi gan jíjí tí mo jí yẹn kí n ti rí pé èrò ti kú gbogbo ìta lọ tó túmọ̀ sí wípé àwọn èèyàn ti ṣetán láti bọ́ nínú ìyà but instead of that mo wo gbogbo rally yẹn gbogbo protest yẹn obìnrin àgbáyé obìnrin rere they are not up to 20 mo dẹ̀ mi rí báyìí mo mi rí pé ó mà ṣe o pẹ̀lú bá ṣe ń pariwo tó pé ẹ pìpì ara yín sílẹ̀ anytime la lè sọ wípé ẹ bọ́ta kẹ́ lọ ṣe rally eléyìí fi hàn pé people are not yet ready ṣé wá rí ibi tẹ́tí fi ọdún mẹ́wàá tẹ́tí fi ń palẹ̀ mọ́ yẹn ibẹ̀ náà ni kíní máa wọlé dé bá wa ọ̀run máa wá wó ni o kì í ṣọ̀rọ̀ ẹnìkan o breakfast yẹn tó bá dẹ̀ jẹ́ dinner ló bá ṣàfù wa tó bá dẹ̀ jẹ́ lunch Lady K náà máa jẹ́ ń bẹ̀ ẹ má wò pé Lady K wà labroad àwọn tó wà labroad gan ló máa tó affect jù because àwọn tá à ń fún ní 10,000 tó sì ń ṣàdúrà mẹ́wàá tẹ́ bá fún wọn ní 100,000 ẹ̀ ní àdúrà ẹ̀yọ̀ kan gbà lẹ́nu wọn àdúrà dẹ̀ ṣe pàtàkì ó ṣe kókó nínú ayé tèmi omi ìlè sọtẹ lómi o ó pè mí kó ṣàdúrà fún mi ju kó fún mi lówó lọ àdúrà ṣe pàtàkì ó ṣe kókó àwa táwa láwọn èèyàn sílé tá à ń fún lówó oúnjẹ owó wa ò ní wúlò kò ní ní válù kankan mọ́ owó tá ti fún wọn tá ti fi gba ìyá fún ẹlòmíì báyìí àbùkù ló máa tún bá bọ̀ pé kí ló fún mi kí ló ràn so kì í ṣe pé ẹ máa sọ pé ṣé torí wọn ti wá ní òyìnbó ló ṣe fẹ́ dún pépékúpé ebi ò fẹ́ dún pépékúpé ká má jọ jìyà yé ni mo sọ yóò bẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká máa rí nígbà wípé Tinubu lè jásẹ̀ at any time àgọ́ kúrò bàbá yẹn tọ́lọ́ bá ní bàbá máa ṣègùn lẹ́mì kọ́ lọ́ jẹ́ kọ́gùn lẹ́mì tọ́lọ́ bá dẹ̀ lásìkò wọn ti tó tẹ́lẹ̀ mi gbà kó máa mú nǹkan ẹ lọ kó fi jogún fẹ́ lómi ìran kan lọ ìran kan bọ̀ ni ṣùgbọ́n àwa Yorùbá báwo la ṣe fẹ́ ṣe báwo la ṣe fẹ́ bọ́ lóko ẹrú báwo la ṣe dé padà sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì bí Nàìjíríà bá dàrú léde Biafra máa lọ because wọ́n ti prepare wọ́n ti ní nǹkan ọjà wọ́n ti get ready owó wà gbogbo nǹkan wà èló ni Yorùbá ní làkáǹtì dáadáa mi ò jọjọ Yorùbá nation no going back ẹ bá wa ṣí ètò ẹ má gbàgbé aṣọ ni mò ń tà o ẹ wá ra aṣọ ẹ ṣàánú ẹnu gbẹ o ẹ wá ra aṣọ wá ra jewelries ẹ wá ra spiritual items gbogbo ẹ̀yin tẹ́ need àwọn nǹkan tẹ́ lè lò ẹ jẹ́ kó show yín ní díẹ̀ mi fẹ́ show àwọn spiritual items online but ẹ jẹ́ kí show yín ní díẹ̀ èwo ló wà níbí náà all are not here yes gbogbo ẹ̀yin tẹ́ need ọṣẹ àánú tó kù díẹ̀ káàtó fún and you want blessing to dey flow left right ẹ pè mí ẹ̀yin tẹ́ need ọṣẹ àṣeyọrí ọṣẹ ìṣẹ́gun we have them lóríṣiríṣi ni mo ní bíbá this is another ọṣẹ àánú ìbùkún ẹ̀yin tẹ́ fẹ́ kí ìbùkún owó àlàáfíà ìdùnnú kó máa wọlé fún yín left right ẹ pè mí àwọn nǹkan tẹ́ lè lò wà ẹ̀yin tẹ́ wá need àwọn nǹkan ìṣẹ́gun òun ni protection oil òróró ìṣẹ́gun ni tàánú náà wà mi ìfẹ́ display àwọn kìíní yìí online yes ọṣẹ awẹ èpè gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wẹ èpè ẹ fẹ́ wẹ ègún ẹ fẹ́ wẹ ọwọ́ ayé ìdààmú máa fẹ́ yọkàn ìpolówó gbogbo ẹ̀ so èyí tẹ́ bá ti fẹ́ pè mí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wẹ èpè tẹ́ fẹ́ wẹ ègún àwọn sí àṣàsí arọ́bí tẹ́ fẹ́ wẹ dànù ẹ pè mí ọṣẹ tẹ́ máa lò wà available ọṣẹ tẹ́ máa lò is available láti fi wẹ gbogbo ibi àbí ẹ̀yin jẹ́yàn kan tó jẹ́ wípé tẹ́ bá lo àwọn nǹkan spiritual kò ń ṣiṣẹ́ lára yín ẹ need àti wẹ curse breaker kẹ́kọ̀ọ́ wẹ ọwọ́ ayé dànù náà àwọn ọṣẹ tẹ́ lè lò láti fi wẹ dànù ó wà available oil wà lọ́fíńdà wà èyíkéyìí tẹ́ bá ti fẹ́ ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ àwọn lọ́fíńdà ó lè máa kẹ̀ back to sender define grace set àwọn ìwé ló tún wà náà because mo ti run out àwọn spiritual items díẹ̀ náà àwọn back to sender òun ní ọṣẹ àṣeyọrí lélẹ̀ orí nìkan lẹ máa fi fọ̀ orí nìkan ẹ ní fi wẹ̀ àwọn spiritual items wà lóríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn lọ́lọ́kan òjọ̀kan ẹ̀yẹn ṣáà ti pe Lady K Ìfẹ́ Olúwa show ẹ̀yẹn ṣáà ti pè mí ṣe ti rí lóríṣiríṣi ni mo ní wọ́n bíbà èyí tẹ́ bá ti fẹ́ ni ẹ̀yẹn ṣáà ti pè mí anything tẹ́ bá ti fẹ́ spiritual items ẹ pè mí curse breaker àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mercy soap victory soap ọṣẹ àánú ọṣẹ ìbùkún ọṣẹ ojú rere arọ́bí awẹ́bí gbogbo ẹ̀ ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show
ẹ̀yin tẹ́ bá wá fẹ́ oyin ẹ pè mí, ẹ̀yin tẹ́ bá nídìí òróró ìjọ Celestial ẹ pè mí, ẹ̀yin tẹ́ bá tún wá nídìí Holy Michael, Holy Michael wà available, Miss Paris ó wà, back to sender 7 ọ̀nà ńlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, anything tẹ́ bá fẹ́ ẹ wò àwọn ọjà spiritual item we have them lóríṣiríṣi ń bíbà ìtẹ́ bá ti fẹ́. Mi ò fẹ́ display wọn ni, mi ò fẹ́ display wọn, but I'll try to be doing so. Ẹni máa ní Alédìké ẹ fi wọn wá ó wà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn sí ni, no be for mouth, a jẹ́ bí idán. Àwọn confirm products, different products tẹ́ lè lò fún iṣẹ́ àṣeyọrí àánú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yẹ ṣàtìpé Alédìké Ìfẹ́olúwa show, èyí tẹ́ bá ti fẹ́ ó wà bíbá ọ̀nà àṣì ọ̀nà àlà gbogbo alamara ànúgbà ogun òní kó wa ibi oníṣẹ̀lẹ̀ sí wa, ìdààmú àti wàhálà kò ní wọlé tọ̀ ẹnikẹ́ni nínú wa láṣẹ Ìdùmarè bó ṣe jẹ́ nìyẹn. So ẹ má wá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Herbal, ẹ̀yin tẹ́ fẹ́ ra product láti iléeṣẹ́ TL Natural Herbal, ogun jẹ̀díjẹ̀dí, diabetes, manpower, ajẹ́bíidán tó confam, tẹ́ máa pakúrú mọ́, tẹ́ máa ṣe kíni, tẹ́ máa dó dáadáa, ó wà available. Tẹ́ bá fẹ́ ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà náà, yes wọ́n tó rí pé yes àwọn àgbààgbà ló ń yọ lẹ́nu, and you want something láti fi ṣe kíni, láti fi cure everything, I have them. Okunbi lóríṣiríṣi ni wọ́n, ọkùnrin lò, obìnrin lò, ọmọdé lò, àgbàlagbà lò, àràgbé láyé, bẹ́ẹ̀ ni kò ṣe dúró wò ayé ogun kọ́lọ́ kó ṣàánú wa nínú ayé yìí ni. So bó ṣe jẹ́ ni ẹ̀ so gba ìtẹ́ bá ní the product iléeṣẹ́ TL Natural Herbal náà, àgúnmu manpower, àgúnmu jẹ̀dí, àgbo jẹ̀díjẹ̀dí àti ti diabetes àwọn náà ni. Ẹ̀yin tẹ́ fẹ́ ra aṣọ, ẹ fẹ́ ra jewelries, everything gbogbo lówó ní Alédìké Ìfẹ́olúwa show. Ẹ̀yin tẹ́ bá tún wá nídìí African food mo ní ẹ pè mí bó ṣe jẹ́ nìyẹn. Àníwì jù bẹ́ẹ̀ lọ lórí ètò ẹ bá mi ṣí ètò, mi ò fẹ́ kó gùn jù káwọn èèyàn kò tún fi ṣe kí n kakọ̀ fi create awareness ni pé tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ báwo lọmọ Yorùbá ṣe fẹ́ ṣe, ibo la fẹ́ gbà, àwa máa sá kíjokíjì, àwa dàbí ìgbà tán pa Bíọ́lá, wọ́n ti pa Bíọ́lá o. Bẹ́ẹ̀ ni ẹ jókòó sí ire o ẹ̀yin ìyá àti bàbá, ẹ subscribe sí YouTube channel wa kẹ́tàn notification bell ó dàbọ̀.